ìbéèrè mi ti wà ń bẹ̀ now. ìbéèrè tó tẹ̀lé bí ìbéèrè mẹ́ta ni wọ́n ní papọ̀ torí lórí ìrun kíkí ni ó dálé lórí. now ìbéèrè àkọ́kọ́ ń bẹ̀ wọ́n náà ni pé gbígbé ọwọ́ sókè lórí ìrun, gbígbé ọwọ́ sókè ní gbogbo àyè lórí ìrun, ìyẹn ni àkọ́kọ́. bákan náà ìṣesí kan wà tí ọtún ní ó kọ́mọ̀ ni pé mo kírun rákà méjì tán bí rákà onímẹ́ta àbí mẹ́rin kí n tó wá lọ sókè mo jókòó jilsatul istiraha mo jókòó máa kọ́kọ́ ṣe Allahu akbar mi lórí ìjókòó kí n tó lọ sókè. wọ́n ní ṣé yẹn náà jẹ́ nǹkan tí ó jẹ́ tọ́gbà wọlé. bákan náà ẹni tí ó kọ ìbéèrè ni a gbọ́ pé irun pípé àti ìkọ́mọ̀ pé fardun kìfáyà ni pé táwọn kan bá ti ṣe pé kò ń ṣe dandan kó jẹ́ pé gbogbo aláṣẹ. wọ́n wá ní ìkọ́mọ̀ tó bá ti pèrún ní mọ́ṣáláṣí kan èmi lè fi kírun gẹ́gẹ́ bí oníbèrè ṣe sọ pé mo lè fi kírun ní mọ́ṣáláṣí mi pé mo gbọ́ àbí ní mọ́ṣáláṣí mi tí mo ti fẹ́ kírun wọ́n ti pèrún bẹ́ẹ̀ so mo dé mo á kírun tèmi. wọ́n wá ní ìkọ́mọ̀ tó ti ṣe náà ṣé ó wọlé bẹ́ẹ̀ náà pé ẹ ti ṣe kọ́mọ̀ wọ́n ti kírun ọ̀ràn yẹn kọjá kémi náà kọ́ wọlé kí n máa kírun ọ̀ràn yẹn lọ. oníbèrè ní ṣé ó wọlé bẹ́ẹ̀. ìkẹta tí ó jẹ́ lára béèrè yẹn náà wọn náà ni pé àwọn onímọ̀ ń ṣe wá lójú kòkòrò lórí pé ká máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ lórí sùjúdù pàtàkì jùlọ sùjúdù tó gbẹ̀yìn bí irun. àwọn kan wá ní ó jẹ́ ìṣesí pé àwọn máa ń ṣe ní gbogbo ìgbà bí irun àwọn kan. so àwọn ní nínú àwọn kan tí ó dà pé wọ́n fẹ́ nímọ̀ ju àwọn lọ wọ́n sọ pé bídíà ní káwọn máa ṣe ní gbogbo ìgbà pé káwọn máa ṣàdúrà ní ìforíkanlẹ̀ tó gbẹ̀yìn bí irun máa ṣe gbogbo ìgbà. wọ́n ní àwọn kan tó nímọ̀ ju àwọn lọ sọ pé bídíà ní pé ṣé bẹ́ẹ̀ lórí. bákan náà ẹnìkan náà àwọn jàmáà béèrè lọ́wọ́ òun pé ǹjẹ́ èmi tí mo fẹ́ ṣàdúrà lórí sùjúdù ṣùgbọ́n mi gbọ́ lárúbáwá mi lọ́lé kéwú látara ìdí kan sí kejì ṣé mo lè ṣe ní èdè abínibí mi ṣé gbà láàyè wà bẹ́ẹ̀. àwọn ìbéèrè yẹn ni. àwọn mufti wa níjókòó yìí àwọn ní darí makirofóònù sọ́dọ̀ wọn tí wọ́n bá wa dáhùn rẹ̀. àwọn náà ni gbàmọ̀tẹ̀ tí ní mufti àwọn sheikh wa Dr. Sirajudeen Bilal Al Asra. pàápàá jùlọ ṣe rí alákọ̀ọ́kọ́ yẹn nípa ìgbé ọwọ́ sí òkè ìmọ̀ ìṣòrọ́fòlì yadi àwòrọ́fòlì yadẹ́yìn yálà a fẹ́ kúrò níbi oríkè kan bó síbi oríkè mi yẹn ẹ dákun ẹ bá wa ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí eléyìí hùn. bẹ́ẹ̀ náà ni méjèèjì tó ṣẹ́kù yẹn náà so. asẹlẹ pami bó ti ebi ṣe mufti o àwọn mufti náà bẹ́ẹ̀ bí Ajia bẹ́ẹ̀ bí tí tó ti ṣe fatiwa ni masaji anabi sàṣàn o kọ́lọ̀ nǹkan bá ní sẹ́kù yín lẹ́sàrẹ́ o. ní àkọ́kọ́ wọ́n fẹ́ fi kọ́mọ títí ní sàyà fún mi. wọ́n ní kọ́bùdù àti irsal àbí sadulu yadayin wọ́n ní kẹ́ bá tírìtì ẹ̀ lábẹ́ ẹ̀ náà sà. ẹ wà mara mi létí lọ́kọ̀ọ̀kan. àkọ́kọ́ ni kí a máa ṣe gbígbé ọwọ́ sókè. ká máa gbọ́ sókè báyìí. ṣe rí àwọn nínú àwọn àfa àǹkan gbà yìí pé àkọ́kọ́ jẹ́ ọ̀ranyàn tó yẹ ká ṣe. o ní takibiratu alihram kakọ gbọ́ yẹn yé takibiratu alihram o ní takọ́kọ́ tá a kọ́ máa ń ṣe tá a gbọ́ wókè tá a sì ṣe Allahu akbar pẹ̀lú ẹ̀. mùsùlùmí ò gbọ́dọ̀ wọnú òrun láì ṣe tọ́ ọ bá ṣe òtí wọnú òrun. ìyẹn lànà bí wa Muhammad sàṣà tó ní wọ́n ti wá pèsè létí ó ti sọ fáwọn alága wa náà yìí pé ká máa ṣe ní kéékèèké wọ́n nítorí pé kwẹ́sàn pọ̀ kó sì má jẹ́ pé àní dáhùn tí kankan sẹ́yìn pé ẹni tó wá nítorí kwẹ́sàn yóò fẹ́ wọ́n dáhùn kwẹ́sàn ọ̀hún. ìníṣàṣẹ ń tètè máa rọ́ọ̀ṣì ní inshallah. àkọ́kọ́ yẹn a gbọ́dọ̀ ṣe kódà kọ bá imam ẹ dákun ẹ jẹ́ n ṣàlàyé àrìn díẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wa là máa ń wọ ìrun tó ipa ànírun táyì kí sáàrin yẹ sẹ́rí káṣí takibiratul ihram ó ní májẹ̀mú àkọ́kọ́ ni pé orí dúró láti ṣe orí dúró kìí sórí rìn
orí ìdúró láti ṣe tó túmọ̀ sí pé tó ọba bá imam ní rùkún kìí ṣe pé ó ṣe Allahu Akbar lọ rùkú rárá ó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe Allahu Akbar ó dùn kó tó máa lọ sí rùkú rẹ̀ sẹ́ẹ̀rí ti rùkú lẹ́yìn tí àkọ́kọ́ tí wọ́n wí yẹn ó wá kù méjì àbí mẹ́ta lẹ́yìn ẹ̀ tí gbogbo ẹ̀ wá jẹ́ mẹ́rin takbiratul ihram ta kọ́kọ́ ta lọ́rùn ẹ̀ ní kò ṣe o tó fi máa bárun ẹ̀ lọ lẹ́yìn náà ó tún káwọ́ sókè lẹ́ẹ̀kejì tó bá fẹ́ rùkú lẹ́yìn náà tó bá sírí ní rùkú ó di mẹ́ta apá kan náà àwọn àfa àgbà yìí pé mẹ́ta yẹn ibẹ̀ la ti máa ń gbọ́wọ́ sókè àwọn kan wá fi kún ìkẹrin kún onígbà tí a bá jókòó tàṣáhùdù àkọ́kọ́ táyà tá a máa ń ṣe níbi gbà tí irun bá di ọ̀pá méjì yẹn tá a wá ń lọ sí òkè padà á tún gbọ́wọ́ sókè ọjọ́ mélòó mẹ́rin pẹ̀lú tá a pè ní àkọ́kọ́ ṣé wàá rí tàkọ́kọ́ ọ̀ranyàn ni gbogbo à ń gbọ́wọ́ sókè yìí òun ìsọ̀ranyàn suna ni agbọ̀wọ́ sókè ń bẹ àwọn takibiratu yẹn la máa ń pè ní takibiratu lè ti kọ́ọ̀lù ìkọ̀ọ̀kan ló ló kọ́nu sẹ̀ríà takibiratu lè ti kọ́ọ̀lù ní tá a fi shift kó ń bi ààyè kan sí kan ajá Allahu Akbar alọ Allahu Akbar sẹ́yìn pa fi shift ni nífi jọ́ yẹn máa ń tẹ́ sọ nípa yí pé ǹjẹ́ ń ta bá jókòó taba titaya jalsatu istiraha taba jókòó yẹn jalsa istiraha ntiyan mi ntiyan fi sọlọ kọba yẹn ní jalisa ntá ma jókòó tá sinmi ká tó tún gbéra sẹ́rí jalisa gangan àwọn àfọ àmì ọba mi fi kún o ẹnu bẹ́ẹ̀ mi bá ti kàlẹ́ mi ó ti sọ o ẹtí bá ma lè mi ó sọ o jalisa gangan kèé sóò ní ìpìlẹ̀ o bá a ti mú ní ìsinyìí o kìí ṣe pé òun gangan wọ́n fẹ́ ká sọ yìí pé abọ́dọ̀ jókòó ká dìde inú hadith ìyàwó Aisha radhiyallahu anha àtọ́sọ ó sì yà hadith tó wá sahih ó jẹ́ àmọ́ yìí pé ànábìsà sáà ìmọ̀ dìde lọ ni tí ó bá fẹ́ dìde lọ sí kẹ́ni ó mọ̀ nígbà tí ó di pọ́ dàgbà tí ó sanra kò lè gbéra mọ́ lẹ́ẹ̀kan náà ìyẹn ní fi wá máa ń ṣe kínní yóò wá sinmi díẹ̀ kó tó di pé yóò dìde nítorí náà wọn ò fẹ́ ká mu ní ìpìlẹ̀ táwa ọ̀dọ́ táwa sọ di ẹ kọ́kọ́ ṣèkéde kẹ́ tó dìde ara o torí àlẹ́ hukumu lọ́dọ̀ àwọn oní usul fiqi wọ́n sì kúnlẹ̀ ń bí ní tí wọ́n sọ ní pé àlẹ́ hukumu yaduru ma'a illati wujudan wa adama tí ìdájọ́ kan bá wà tó bá ní ilà tó bá ní sábàbí ìdájọ́ wọn máa wà pẹ̀lú sábàbí yẹn tá a bá ti rí sábàbí yẹn mọ́ kò ní sí ìdájọ́ yẹn náà mà ó fẹ́ pé ìwọ tó bá wà lọ́dọ̀ tó lè gbéra kọ́ máa gbéra lò kì ní má jókòó ìṣẹ̀rá àmọ́ o ìwọ tí ní ọ̀pọ̀lọpọ̀ míì fi mú yí pé ìtànà bíi ṣe káyìn ni bọ̀ sábàbí tó fi ṣe káyìn wọ́n jẹ́ àmà yẹwò Aisha jẹ́ ká mà yí pé nígbà tó di kọ́sán ó fẹ́ yí pé à ń pè ní ara ń tà ń pè ní fíkìlì wákì nìyẹn fíkìlì wákì ó yẹ kẹ́yìn ó tiẹ̀ ṣe ẹ̀yin bàbá wa ẹ̀yin àfa wa gbó kẹ́ ẹ ṣe fíkìlì wákì fi sọ̀láàtì torí fíkìlì wákì yẹn ibú odò ni mo sọ fún Sheikh wa Sheikh Imran Eli Anjosi ipe gbogbo àwọn tẹ́ ẹ pé wọ́n á sọ̀rọ̀ nípa fíkìlì wákì àwáàmù ni kíní yẹ àwọn tí wọ́n jẹ́ àwọn àfa wa ni ó yẹ kí mùtámọ́rù kílẹ̀ pé conference àwọn àfa ni kìí ṣe gbogbo ti àwọn àwam torí fíkìlì wákì ó wà lórí irun mo ń ṣe dìrásẹ̀ lọ tí mo fẹ́ develop ẹ̀ díẹ̀ inshallah tó bá yá nípa fíkìlì wákì bí gbogbo nǹkan irú ẹ̀ níbi tí mo dé yìí sàmà pé wákì wẹ̀ ti ń kírun ó yàtọ̀ síra wọn nígbà míì ẹ lo ara kan nìyẹn a gbọ́dọ̀ gbàgbọ́ yé kí ló ní tànà bí sọ̀sán bó kí ló fa sábàbí jalsa istiraha wákì kan ló ṣẹlẹ̀ sí ìwọ tí wákì wọn ò bá ṣẹlẹ̀ sí ò lè sọ pé ó ṣe ẹlẹ́ẹ̀kejì nígbà míì tọ́jẹ́ yí pé a fẹ́ lọ tá a máa jẹ pé ṣé orúnkún ni ká kọ́ mú lọlẹ̀ àbí ọwọ́ a gbọ́dọ̀ pé wákì wẹ̀ ti kírun yé ẹlòmíì ti kán lẹ́sẹ̀
bẹ́ẹ̀ o ti kálẹ̀ sẹ́nu bọ́ọ̀lù torúnkùnrin ò lè lọ mọ́ bí àpèjúwe mi ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti irú babaláwo náà bẹ́ẹ̀ ṣe àmì ẹ ṣe o bọ̀tí orúkọ ò ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí ọmọ ṣe bọ̀tí ìsìn ká máa ṣe jiyàn yìí pé èwo lọ́dà fẹ́mi àbí bàbá ní ìsìn yìí pé èwo lọ́dà ká kọ́kọ́ mọ́wọ́ lọlẹ̀ àbí orúnkún ká máa sọ pé ká mọ́wọ́ lọlẹ̀ ní orúnkún lọ́wọ́ kọ́ mọ́ lọlẹ̀ lọ́dà sówúlò fẹ́mi wọn mọ́ sorúnkún tó ti kálẹ̀ tí o pé kò ṣe lọlẹ̀ ní ìkànnì ẹ̀rọ àbọ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni nítorí àbí àwọn gbogbo àwọn àgbàlagbà tí ẹ ti darúgbó yìí wá kíw táwọn nìyẹn fíkíw tí ó bá jẹ́ tiwọn láàmú fún wọn àní máa wá ó bẹ̀rẹ̀ pé áfúdọ́lù ní fáwọn ni wọ́n ṣe tọ́ba wà kẹ́nẹ̀ kí n má fọ̀rọ̀ ọ̀gùn torí wọ́n ní ká máa ṣe sókísókí nítorí mẹ́rin nìyẹn tí wọ́n fẹ́ ṣẹ́wárí hadith kan wà hadith yẹn hadith baba abani wọ́n mú wánu kíni wọn sẹ́ẹ̀pì hanafi ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń ṣe kíni yẹn hadith kan wà tó sọ bóde hadith wà dọ̀yìn fún pẹ̀lú bí mo ti fẹ́ gbé kalẹ̀ yìí ó ní kánà yarfa yàdé fi kulli khafdin wà rọ́fìn hadith wà dọ̀yìn fún ni bí sanadi tí mo sọ yẹn ó wà dọ̀yìn fún but hadith kan wà nù àwọn sọ̀hábà ṣé Zubairu àbí kíni kan ni mo ti gbàgbé ó kọ sọ̀hábà yẹn mo tiẹ̀ ti bá bí kíni Zubairu tó jẹ́ pé ó sọ yìí pé ọmọ ń ṣe ìṣàrà náà màdìmúnù ẹni pé wàyùsírù bìyàdé yìí fìkúlì tọ́ba ti ń forí kanlẹ̀ tí ń dìde ọmọ ṣe ìṣàrà pẹ̀lú ọwọ́ ẹ̀ ọmọ ṣe ìṣàrà pẹ̀lú ọwọ́ ẹ̀ kò sọ pé máa ń rọ̀ fáà rẹ̀ ìyẹn ni àwọn àfa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àgbàdìgbà àwọn àfa ni pé àdìsù yẹ àdìsù yóò múlẹ̀ ni bàbá wa bá ní wọ́n gbé àdìsù yẹn sọ bíi ṣíhà ló fi jẹ́ pé àwọn hànàfíyà lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ni wọ́n sábà máa ń ṣe kínní yẹn ṣùgbọ́n àgbáríjọ àwọn àfa wọ́n sọ yìí pé kí gbogbo ọgbọ̀wọ́ rẹ̀ sókè ọmọ gbé sókè kọ́ mọ́ ju mẹ́rin yẹn lọ tí mo ti kà sílẹ̀ hadith ẹ fẹ́ gbára lé wọ́n ní ẹ̀tìmáàlù ń bẹ ẹ̀tìmáàlù ní mẹ́bi ń bẹ yìí pé wà ṣáàrà bìyàdé ọ̀n ṣe ìṣáàrà ni àbí aláfọ́rùdì kásọ̀ pé ó tiẹ̀ lálàáfíà ìṣáàrà tí ń ṣe yẹ ṣé wọ́n ní rọ̀fà ẹ̀ ni àbí kọ́ rọ̀fà rẹ̀ ìyẹn wọ́n sọ pé kẹ́ni nítorí náà ń tọ́ da fẹ́ ti ń kírun iná ni yàtọ̀ sí Allahu Akbar tá a pè jáde o lè máa ṣe lé gbogbo kẹ́ni ẹ̀ súnà ní kọ́ pàápàá lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn jókòó àwọn ará ṣìǹkìtì àwọn Ajia nítorí náà ṣe Ajia nítorí náà àwọn ni wọ́n sọ yìí pé ọ wà ní kò ṣe wọ̀ kí ọ máa ṣe ó sì gbọ́dọ̀ tá a mọ́ ọ gbọ́dọ̀ màmá sọ pé ó ṣe ìyẹn tàkìbírù Allahu Akbar ni o kì í ṣe kọ́ ọ̀rọ̀ fà bọ̀tú kọ́ ọ̀rọ̀ fà ọwọ́ ọ̀nà mẹ́rin yẹn ni takọ̀kọ́ ọ̀ràn yẹn mẹ́ta yòókù tàkìbírátì ní ti kọ́ nítorí náà tó bá wá fẹ́ dìde àkíyèsí kọ́ wá sọ pé Allahu Akbar kó tó di pé ó dìde kò nítumà ìyẹn mo fẹ́ hámà wọ́n yé ṣe Allahu Akbar kó tó dìde ara làwọn àfáàfin sọ yí pé njẹ́ ń pè fi ti ń pè ní takibiratu lè ti kọ́ọ̀lù ní pé lálàfo gbàtọ́ bá síìtì ló ti bẹ̀rẹ̀ ṣíṣe rẹ̀ ọ parí ẹ̀ sígbàtọ́ bá débi tí ọ̀ ń lọ àǹfààní takibira nìyẹn lálàfo ọ̀fẹ́ rúkú ní Allahu Akbar àtòkè ló ti bẹ̀rẹ̀ kó tó ó ṣe débi tó ń jẹ ni ó tún fẹ́ ṣírí òkè ó ṣe láti ìgbà tó bá ti bẹ̀rẹ̀ dìgbà tí ó fẹ́ parí ẹ̀ bẹ́ẹ̀ ní tó bá fẹ́ dìde ọ̀pá ń ta aṣọ náà nígbà tó bá bẹ̀rẹ̀ náà sígbà tó bá parí ẹ̀ ni a fi pè takibira tí lè ń ti kọ́ọ̀lù ìtọ́tẹ̀lé nípa àdánù àti ìkọ́mà. àdánù àti ìkọ́mà fọ́ọ̀dù kìfáyà ni kódà etí ẹ sọ ni pé àdánù kan fún gbogbo ẹni tó bá wúlò fún níbi tó bá ti wúlò fún ó ti tó gbogbo ẹni tó bá gbọ́ ó ti tó kálá àpérò ní Hudhaefah Central Mosque ní ìṣe gbogbo àwọn ará àdúgbò ti gbọ́ ó ti ṣe ìgìnà wọn bí wọ́n ṣe pèrún wọn ò ní ìdí wọn ó pèrún mọ́ tí wọ́n fi kírun torí pé tí wọ́n fi ní àdán tí wọ́n fi ní ká máa ní pé àlìlánù bìdókòlì wákìtì sọ́láàtì
wọ́n fi kéde yìí pé ìrun ti ṣe kíni ìrun ti wọlé. ìkọ́mà òun ló wà fún àwọn tí wọ́n bá ń bẹ mọ́sáàsì yẹn táwọn ti dé yìí pé ìrun ti ṣe ó ti bẹ̀rẹ̀ ń kíkí báyìí. nítorí náà a lè fi ìkọ́mà Central Mosque bíi ká fi ṣe ìkọ́mà mosque míì. kálukú ló fẹ́ sọ fáwọn èyí pé àsìkò táwọn ó kírun ó ti tó. torí masáfà àsìkò tí ń bẹ tàwùkìtù tí ń bẹ lálàfo irun kan sí kan ó wà lọ́dọ̀ mọ́sáàsì kọ̀ọ̀kan hasaba maslaha wọ́n ti fún ìmáàmù bí ó bá ti jẹ́ pé maslaha rẹ̀ maslaha ní pé tí ó bá rò pé ó da ìmáàmù wa lè sọ yí pé lẹ́yìn ìṣẹ́jú mẹ́wàá tá a bá pèrún láàkìrún òun lọ́mọ maslaha ti bẹ́ẹ̀ ó lè sọ pé tí wọ́n bá ti pèrún tán láàkìrún ó lè rí òtútù wà àwọn èdè ìfẹ́ padà lọlé tàbí ooru mú pọ̀ ìmáàmù ara tí wọ́n fi ní ìmáàmù agbára tí wọ́n fún ìmáàmù nìyẹn òun ni wọ́n máa kọ̀tún ìgbà ó lè jẹ́ pé máàmù tì í àwọn ará mọ́sáàsì ibẹ̀ ò à ń ṣe kínní ìmáàmù eléyìí ní àwọn arìnrìn àjò nínú mọ́sáàsì wọn tí wọ́n tètè fẹ́ kí pléyàn má bọ̀ mọ́ wọn lọ ó ní ọ̀ya ẹ bá ti pèrún tán náà ẹ ṣe kọ́ mà torí wọn ó lè máa lọ ó ní ìlà dùkúlù wákìtì ìrun kíkí ti tó nìkan mọ̀ wá fún nítorí náà àní fi ìkọ́mà tẹnìkan gbé yìí kan bá a ti lè fi ìrun pípé ibi tá a bá gbọ́ gbéra wọn. àánàkúnlá tó bá jẹ́ inú mọ́ṣáláṣí kan náà kan tó ti kírun jọ̀mọ́ tó ti ṣe kọ́mọ̀ kọjá pé inú mọ́ṣáláṣí kan náà àjọ kírun a ti wá kí jọ̀mọ́ tán èmi náà wá dé mo wá fẹ́ kírun tèmi náà lẹ́yìn ìgbà tó ti kírun jọ̀mọ́ tálá kọ̀ọ̀kan tán. wọ́n ó ṣe kọ́mà torí wọ́n fẹ́ bẹ́ẹ̀ kódà kó jẹ́ mùfárídù kọjá ní tó fẹ́ dàrún kí yóò ṣe kọ́mà torí irun tiẹ̀ ló tó lọ́ fẹ́ gbé dúró hùn abẹ́jẹ́ ní kọ́ sọ pé kọ́ ọmọ ti sọ̀ láàtù mbẹ́ irun tí mo fẹ́ kí ti tó mo ti bẹ̀rẹ̀ láti fẹ́ kírun mi náà. kíkáwọ́ mọ́ra àti dídáwọ́lẹ̀ lórí irun. kíkáwọ́ mọ́ra gẹ́gẹ́ bí subha tẹ́ni ká sọ̀rọ̀ lórí ẹ̀ ní kíkáwọ́ mọ́ra láyé ànábì sọ̀rọ̀ ànábì ṣe kíni ọ̀káwọ́ mọ́ra ni kọ́ ìdàgbọ́ fẹ́ gbé kalẹ̀ ní pé kíkáwọ́ mọ́ra àti kákáwọ́ lẹ̀ kíkáwọ́ mọ́ra nípìnlẹ̀ kákírun kéèyàn dáwọ́lẹ̀ sábàbí kan ní ń fà á kágbọ́yé sábàbí kan ní ń fà á inú káàrí òṣè ànábì wọn gbọ́ wá nù rìwáyà pé ó káwọ́lẹ̀ bóyá ẹ̀kan bóyá ó wúndì lórí kíní ẹ̀sìn ó káwọ́ rẹ̀ lẹ̀ báyìí bẹ́ẹ̀ làwọn sọ̀hábà míì náà wọ́n káwọ́ wọn lẹ̀ ní wọ́n gbà látọ̀dọ̀ Imam Màlìkì à ń tiẹ́ gbé lórí lọ́dọ̀ àwọn Màlìkì àwọn bàbá wa kọ́ kọ́sẹ́ ńlẹ́sàn rí. àmín. rìwáyà pé ńgbà tí wọ́n fi sẹ́wọ̀n tí wọ́n gbà wáyé pé ńgbà tí Imam Màlìkì wà lẹ́wọ̀n tí wọ́n máa ń nà ṣálátì yàdáwù ọwọ́ rẹ̀ ó steve ó ṣe kínní àwọn tí a wò nú ẹ̀ ń wá rí i pé ńgbà tí ń kírun ọ káwọ́lẹ̀ làwọn ṣe mú pé ọ̀gá wa ṣe pé nǹkan mi ló fi jẹ́ pé kúdùwà dáàpọ̀ àwòkọ́ṣe fún olórí torí jẹ́ bá ní lára olórí ẹlòmíì lè máa béèrè yọ́ máa ṣe lọ ni pé ó ti dáa nítorí ìdí èyí àwòkọ́ṣe yẹn wọ́n àwòkọ́de lọ́dọ̀ Imam Malik ọmọ káwọ́lẹ̀ nígbà tí ń kírun tí a lọ́ọ́ bẹ̀ wò àjẹ́ pé a máa káwọ́lẹ̀ nínú ìwáyà káwọ́lẹ̀ fi pọ̀ lọ́dọ̀ àwọn Malikiya wàhálà ọ̀nbẹ́nu àwọn sọ̀hábà tágbàdébá tí ò lè káwọ́ ẹ̀ gbogbo ẹni tó wáyé pé kọ̀rọ̀ lọ́rùn láti káwọ́ síbẹ̀ òní fún láàyè kọ́ ṣe kẹ́ni láì jẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ kọ́ máa ṣe kọ́bùdù ẹni o má bá wọn ṣe sádìlù o bọ̀ ṣe kọ́bùdù àti sádìlù sáà lè ti torí ẹ̀yàn ògbé kó nu Islam lọ́wọ́ àkútà sọ yìí pé má ti torí ẹ̀yọ̀ yẹn kú o mọ́ yìí sọ pé nígbà torí ti kírun ìrun rẹ̀ o ṣe kẹ́ni kò lálàáfíà wọlé o náà. ètò tẹ̀lé lórí irun yẹn náà ni pé wọ́n ní ká máa ṣàdúrà lórí sùjúdù ṣé mo lè ṣàdúrà lédè mi. eléyẹn òun náà nídìí àlàyé tí mo fẹ́ ṣe níwọ̀nba ṣe rí kọ̀sádìísì yìí tí ì rí kà àwọn kan mọ àdìsí jùmí lọ́nbí yìí o àdìsí tó ní ká ọ máa ṣe àdúrà ní ìforíkanlẹ̀ ìkànnì kò sí àdìsí tó wá ní àdìsí tí wọ́n bá níbi lè sọ́lọ́ àṣọ tó ní amarukọ́ fàádìmù fi rọ́bà àdìsí sàn sọ yìí pé tẹ́ ẹ bá wà ní rúkún ẹ ṣe subahana rabbiyal azim fa'adimu fi rọ́bà wa ama sujud sùmọ́tẹ́ ẹ bá wà ní forí kanlẹ̀ fa akthiru fi du'a ẹ kọ̀ ní àdúrà ń bẹ́ẹ̀
ẹgbọ́n ẹ̀kọ́ ní àdúrà ń bẹ faqaminun an yustajabu lakum ọ̀ràn yẹn ní fọlọ́n ọba kó gbàdúrà yín ọ̀ràn yẹn ní fọlọ́n kó gba àdúrà yín qaminun jadirun sọ̀rọ̀ yẹn náà ní pè é àbí ọtọ́ sọlọ́hún ó túmọ̀ yìí pé ọlọ́run ó gbàdúrà yín bẹ nígbà tẹ́ bá wà ní kẹ́ni ṣé wàá rí àdìsí wọn sọ yìí pé ìforíkanlẹ̀ ìkànnì orí ìforíkanlẹ̀ ni làwọn àfáà fi sọ wípé lórí ìforíkanlẹ̀ tí màmú bá mọ̀ yìí pé òun fẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe subahana rabbiyal aala tán wọ́n fẹ́ káwọn èèyàn ṣàdúrà wọn bá kó pin lórí àwọn ìforíkanlẹ̀ yẹn kó pin lórí ìtàkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin kìí ṣe lórí ìforíkanlẹ̀ ẹ̀ka ẹ̀ ní yóò ṣe kẹ́ni kò sí àdìsí tó ní ẹ ṣàdúrà ní last sùjúdù ebi ò tí ì rí ka gbogbo ẹ̀yin àfáà mi ẹ dákun ẹ kọ́ mi ló ẹ ṣàlàyé kí ok o ní wọ́n gbọ́ yé ìzákùnlọ́ kẹrà ètò sọ ti dókítà sọ sẹ́rí ntí ọ wá wà tó ìṣkáàlù tó wá ṣẹlẹ̀ níbi tìforí kalẹ̀ ìkànnì òun náà ni hadithu Mu'adh radiyallahu anhu tánàbí sọ fún yí pé jẹ́ kí n sọ fún ọ nǹkan kan lórí fọ́nlé ayé tó sì dáa tí mo fẹ́ fi kọ́ oníkọ́ mi ohun tó bá ti wà ní dúbúrì gbogbo òórùn rẹ dúbúrì ni pé ìkànnì gbogbo òórùn rẹ máa sọ yí pé Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik sẹ́rí dúbúrù tí wọ́n pè yẹn ni àwọn àáfàá mi torí dúbúrù tí wọ́n pè nígbà tó bá fẹ́ sálámà ní dúbúrù yẹn torí òun ni ọkàn yìí pọ̀ fẹ́ jáde lórí ìrun kìí ṣe ńgbà tó bá wà ní ìforíkanlẹ̀ ìkànnì ìyẹn lápá fún àwọn àáfàá gbọ́yé tí wọ́n fi sọ pé dáná kò burú báyà ní dúbúrù kúlì sọ̀lá àti tó bá ti wà ní ìforíkanlẹ̀ gbogbo ẹ kó o ṣe àdúrà báyìí torí àdúrà kan wà àdìsí kan wà tó jẹ́ àmọ́ yìí pé dúbúrù sọ̀lá ti yẹ nígbà tá a bá ń ṣe táyà ni ká tó sálámà torí àlébísọ̀ sáà ńgbà tí ń kọ́ màálù jọ sí tí ó farun gùn táwọn tí ó kírun lẹ́yìn ẹ̀ lọ́ọ́ fẹjọ́ sùn ànábì ó ké sí sallallahu alaihi wasallam ó ké sí màálù ó sọ fún màálù pé àfàtánù ní àǹtà yà màálù tó fẹ́ máa fi irun ẹ̀ dáyọ̀nù lẹ̀ ni ó wá ní ìdá àmọ́ta kínní náà sàtọ́ bá ti ṣe ìmáàmù fáwọn èèyàn kọ kí àwọn suwaru tó kéré ọkà àwọn suwaru yẹn kò fi kírun wọn fàyínà fi mẹ́ni dọ̀yìn ìfà àbí ẹ̀ńtọ́ lẹ́ńbẹ́nu wọn wàlìkẹ̀bíra àgbàlagbà ń fi wọn wà dálẹ́ hájà ẹ̀ńtọ́ ní bùkátà ń bẹ́ ó lè fẹ́ travel ó lè fẹ́ ṣe kíní torí náà wàyí dá sọ̀lẹ́ ìta wahdaka tọ́ba wa kírun níwọ nìkan kọ́ tọ̀ wàhálà kọ́ máa kírun bọ́ ọ wá lè pẹ́ bọ́ọ̀ba ti fẹ́ ni làwọn àfa onímọ̀ wa fi gbé kọ́ máa ṣàdúà ní orí àwọn sùjúdù rẹ̀ hùn tó bá ń dárùn rẹ̀ kí máa ṣàdúà tó bá ṣe osúmọ́lọ̀ ń gbà yẹn pọ̀ kì í ṣe tó bá ń kírun fún àwọn èèyàn alibisa sàn wá kọ ipe tó bá wá ti ṣe táyà tán àtàhíyàtù lílá tá a máa ṣe yẹ tó ṣe gbogbo kíní kan tó ṣe gbogbo àsọ̀látù fún mi tó ṣàdúrà Allahumma ìní a'udhu bika ọ̀ṣẹ̀ kíní bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀hún tó bá ti ṣe tán summa du'u bima tasha summa tatakhayyar min al-mas'ala ma tasha àbí ma shit lẹ́yìn náà kọ́ wá ṣàdúrà tó bá fẹ́ kọ́ wá fagùn ló fi jẹ́ pé lọ́dún àwọn àfọ̀nṣẹ̀ríà wọ́n gbà yìí pé àyè àdúrà gangan kágbọ́yé nígbà tá a bá wà nínú táyà ni kìí ṣe lórí sùjúdù ìgbà tí náà sùn gangan tó náà sọ lórí ibi àyè àdúrà gan nígbà tó bá ṣe táyà tó bá ti ká gbọ́n tí ẹni ọ̀kà tán àdúrà ni wàá máa ṣàdúrà kọ̀pọ̀ ó tó ti pé àwọn àyè máa wá tabari ìmáàmù kan tó gbọ́ súnà yẹn yé tó bá pẹ́ nbí táyà rẹ̀ ká má máa gbọ́ pé bọ́yọ̀ ti bàkọ̀ gbàgbé o ó sì ń ṣe ó fọ láàyè kọ́ máa ṣe àdúrà ni ṣùgbọ́n ǹjẹ́ tá a lè fi ntí èsì lárúbáwá tá a lè fi ṣàdúrà àwọn àfáà pín méjì lórí ẹ̀ àwọn kan lè kankan kan ń bẹ àwọn kan ṣẹ̀dẹ̀ ń bẹ
àwọn tí wọ́n lè kankan gbà yìí pé sáṣẹ tó bá fẹ́ máa ṣàdúrà ńgbà tó bá kírun tán tó bá ṣe àdìkárù ẹ̀ tán máa ṣàdúrà lọ́ngbà náà kì í ṣe pé ọ̀sọ́ ipò ọ̀fẹ́ fi Yorùbá ṣe torí n tó ṣe lórí irun ó ti ṣe kíni wọ́n ti kọ́ àwọn kan gbà yìí pé gbogbo wọn àjọ fẹnu kò yìí pé tó bá ti lè ṣe ntí ẹni ò ṣe ń Lárúbáwá tán oni subahana rọbì kíni oni subahana rọbì alẹ́ àlá subahana rọbì alẹ́ àlá gbogbo ntọ́ bá tún kù lẹ́yìn ẹ̀ tí o gbà yìí pé o fẹ́ ṣe kíni tó o fẹ́ tọrọ lọ́dọ̀ Ọlọ́run tí máa múri òyì sí ìṣírí o lè fi Yorùbá ṣe wọ́n ní kò sì máa ní à ń bẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe ntí aràn ní Lárúbáwá tán o gbọ́dọ̀ lọ kọ́ tí ń yẹ dáadáa torí súnà ni o gbọ́dọ̀ fi Yorùbá máa kírun tàbí o máa fi ṣeré lórí irun nígbà tó bá ṣe Lárúbáwá jẹ́ ní o ṣe tán kò ṣe é wọ ìpínkọ but Lárúbáwá lọ́wọ́ àfdọ́lù tó bá mọ àwọn jàwámíwù kẹ́ni lọ́dáàjù kò fi ṣe tó bá a mọ̀ Ọlọ́run tó pé wàmínú ayáàtì nígbà tí ń kà ló ní wákìtì láàfù alísìnàtìkún wàlúwánìkún àṣìṣe èdè yín tí òye tí ó yàtọ̀ síra yẹn òfin jẹ́ inú àyà tó òfin jọ́lọ̀ ní pé gbogbo ẹ̀ látàkùsádìtọ̀ àlẹ́ ilẹ̀ àṣùwà kò sí nǹkan kan nínú àwọn èdè tí oru Ọlọ́run lójú gbogbo ẹ̀ ní gbọ́ náà mo rò kó ti tán alhamdulilayi. naam ìbéèrè tí ó tẹ̀lé oníbèrè béèrè wípé wọ́n fẹ́ kẹ́ ẹ bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìrun jámù kìkì tí òjò bá rọ̀ báwo ni ṣé a lè irú òjò wo ló lè rọ̀ tá a lè kí jámù irú òjò wo ni ò lè rọ̀ tá a lè kí ṣé tó tó bá sùn náà sáà lè kí tó bá ń fún sáà lè kí jámù. ìyẹn ni pé báwo ni òdiwọ̀n òjò tá a sọ pé ó rọ̀ tá a fi sọ pé alẹ́ tó àti kí jámù o tó bá kàn fún ni àbí tó tutù aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn sheikh wa Abdallah láti Gama Asayuti àwọn náà bá dáhùn ìbéèrè. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi wa salatu wa salam ala rasulillah wa alihi wa sahbihi wa sallim. mo kí àwọn afáwa ní ìjókòó wọn kú gbìyànjú wọn kú ọ̀rọ̀ ìṣẹ́ ọlọ́ọ̀bà àgbà lẹ́sìn fún wọn ọlọ́jà àrí gbogbo wọn pẹ́ lórí dáadáa o ó ti kí àwọn ọmọkéwò náà ká tẹ̀lé wọn pẹ́ la hawla wala quwwata illa billah. aljamọ pé ká pa ìrun pọ̀ ìrun tí wọ́n jọ tira wọn ìtòsí gbajúmọ̀ jù nínú ìrun tó tira wọn náà ni ìrun zuhur àti asri tá a mọ̀ kí lọ́sàn-án ìrun mọ́gíríbì àti ìṣáì tí a mọ̀ kí ní alẹ́ oríṣi ọ̀nà méjì àbí sábàbí méjì mẹ́ta ló gbé wá sábàbí àkọ́kọ́ gbogbo àwọn àfa òjìyàn rẹ̀ òun náà ni ká pa zuhuri àti asri pọ̀ ní àròfá gbàtà ti lọ sí hajj lọ́sọ̀ àgbàlẹ́sìn àwọn àti ìlọ́lọ́njà lè lọ àtàlọ́njà tó lọ sí ní àròfá dandan ni àwọn àfa sọ pé a gbọ́dọ̀ mọ̀ ṣe jámù bayna zuhur wal asr kódà bẹ́ẹ̀ náà àfàtàn wá fi lè pé méjì ẹlẹ́ẹ̀kejì ọ̀ọ́ni ọ̀kan wíṣí àsìkò lásán ni ẹlẹ́ẹ̀kejì ń bi irunjọ́ ti hajj náà òun náà ni Muzdalifa magribi àti ìṣá nítorí pé irun méjèèjì àwọn gbà wá látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ní àwọn àdìsí tí ó fẹ́ mọ́ níye pé ní Àrọ́fà Ànábì parun pọ̀ ni gbogbo ọ̀tá wa gba iṣẹ́ lọ́wọ́ Ànábì sallallahu alayhi wa sallam àwọn sahaba ti kiram wọ́n máa pa zuhuri àti asri pọ̀ ní Àrọ́fà wọ́n sì ń pa mọ́gìrì àti ṣáì pọ̀ ní Muzdalifa yíò lárò yókù Islam fa ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tá a ti parun pọ̀ òní orí ìrìn àjò tí a bá wà ní ìrìn àjò kí a mú ìrun méjì tí wọ́n súnmọ́ra wọn ká tún pa wọ́n pọ̀ bákan náà ká bẹ̀rẹ̀ ní ká máa rìn lọ ọ̀pọ̀lọpọ̀ gbé sórí hadithi ìdájẹ́ kánàbí sallallahu àdìsí Anas pé ìdájẹ́ dàbí ẹsẹ̀ jama tí a bá ń bẹ lórí ìrìn àjò tá à ń bá lọ tí ìrìn àjò bá gùn tó gùn ká wá rìn lọ dípò tá a kàn dúró kélekèlé ká jẹ́ kí ìrìn àjò súnmọ́ bí kan ká wá dúró ká kí zuhur àti asri papọ̀ àyílẹ̀ àti asri ká papọ̀ ní ìmọ̀níbẹ̀rẹ̀ àyílà àbí ní ìparí àyílà pípọ̀ ju panupọ̀ pé kó jẹ́ parí ló dáa jù ní ní ìyapẹ́ ẹnu yóò mọ̀ jẹ́ pé ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ àsìkò asri lápẹ́ ká fi aago dáa nísìnyí lápẹ́júwe wípé nísìnyí asri ń wọlé ní aago 4 kù ìṣẹ́jú bíi díẹ̀ bí tá a bá kó olùtiwa ìmọ̀ ọ̀dọ́ yín bí ìṣẹ́jú bíi 5 ìṣẹ́jú 10
tọ̀ tí à ń bá wa ń bọ̀ tí zuhuri bá tó kí a má wàá kí láti bá ń ṣe mọ̀kátà máa bá rìn àjò yẹn lọ títí tó bá wá di pé ó kù díẹ̀ tí zuhuri ó parí káwá dúró kásálù àlá kásètò à ń kírun gbàtàbí sálámà zuhur àìsí òde à ń parí rákà méjì tí ẹ báyìí kásálámà káfíráka méjì tí a ṣe ilé kí ní àjò máa lọ bẹ́ẹ̀ náà là á ṣe fún mọ́gíríbì àti ìṣá tó àwọn afáwọn apèsè méjì ń bẹ́ẹ̀ wípé ká ṣe ní jámù tẹ̀kídímì ìmọ̀wílẹ̀ kan pé à ń dúró níbẹ̀rẹ̀ zuhuri kápá méjì pọ̀ ń bẹ nínú àwọn afáwọn onímọ̀ kí yàrá yìí wọ́n rí pé ká kí níbẹ̀rẹ̀ wá ti kí tán níbẹ̀rẹ̀ àsìkò zuhuri láti zuhuri àti àṣì ìrìn àjò máa lọ bí mọ́gíríbì bá tó àṣì bẹ́ẹ̀ náà àwọn kan sọ pé àtàkìrí ló dáa ní ìtàwí ní kó mọ̀ jẹ́ parí zuhuri bẹ̀rẹ̀ àṣì bàbá wa Ibn Hazmi gẹ́mi tí àwọn afásàlàyé fún wa òun takùtà lákọ̀ọ́kọ́ ẹ̀tẹ̀lẹ́ kejì yẹn kó òun faramọ́jámù tẹ̀kídímì pé dandan kó jẹ́ ti ìparí nìkan wípé kódà gbogbo bàbá tí yẹn bá pa ìrun méjì pọ̀ tí yẹn bá ti ṣe méjèèjì tàkọ́kọ́ tá a kọ́kọ́ wí nísìn ní Àràfà àti Muzdalifa pé òun ò gbà kéèyàn papọ̀ àwọn báyìí pé parí àsìkò lọ fi sí báàbù láìfi gẹ́gẹ́ àwọn afáàṣẹ ṣe àlàyé rẹ̀ fún wa jámù ẹlẹ́ẹ̀kẹta òun náà wà ní jámù òjò tí ń jẹ́ ìbéèrè tẹ́ béèrè kankan jámù ká pa ìrun méjì pọ̀ nítorí pé òjò rọ̀ kò sí ẹgbàá wa tó lálàáfíà látọ̀dọ̀ ànábi sallallahu alayhi wa sallam kẹ́mi táwọn afáṣẹ́ láàyè fún wa pé tó fi hàn pé òjò mú ànábì pa ìrun pọ̀ ní hadith muyo pé ànábì ṣe ó pa ilà rúurì àti aṣọ pọ̀ torí pé òjò rọ̀ àbí wọ́n gbé àṣà pọ̀ pé òjò rọ̀ kódà táwọn afáàmọ́ sọ fún wa pé òjò kéré Mọ̀dínà àwọn afáàmọ́ Mọ̀dínà bẹ́ẹ̀ ń jòkó wọn ò lè jẹ́rìí wọn ò lè bá àṣàlàyé ẹ̀ ní kíkú tó bá dákẹ́ òjò kéré Mọ̀dínà bó lòjò wá wà bẹ́ẹ̀ pé yóò di pé wọ́n ń torí òjò parun pọ̀ ṣùgbọ́n ní Màlìkíyà àwọn afá Màlìkíyà faramọ́ àtàwọn afá míì náà wọ́n faramọ́ pé a lè pa ìrun méjì pọ̀ mọ́ Zuhuri àti Asri Magribi àti Ìṣá nítorí òjò Zuhuri àti Asri àdìsí ẹyọ kan ṣoṣo náà àdìsí bàbá Abdullahi ibn Abbas tó sọ pé Ànábì sallallahu alayhi wa sallam ó kíráká mẹ́jọ papọ̀ ó kíráká méje papọ̀ fi ghairi matarin wala khawf òjò rọ̀ wàhálà kò sí ojú ogun tó fi kí Zuhuri ń sálámà Zuhuri ó fi aṣọ ilé ojú ọkọ̀ ń sálámà Magribi ó fi ṣá ilé wọ́n ní mọ́ẹ̀dá tójú ó ṣe bẹ́ẹ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhu wa ní sahaba ajma'in ó ní li alla yuhrija ummatahu kó bá dà wọ́n láàmú orí bẹ́ẹ̀ làwọn afáwọn wa gbé pé tó bá ṣe pé tá a bá rí dọ̀rúrà kan tó lè mú kí ìrun méjì ó papọ̀ yóò wọlé ibẹ̀ náà làwọn tó sọ pé a lè parun pọ̀ fún òjò ibẹ̀ wọ́n lẹ̀ mọ́ ṣùgbọ́n béèrè kan tí mi sábà máa ń béèrè tí mo gbọ́dọ̀ náà àfáà tó máa ń béèrè lọ́wọ́ àwọn yẹn ni pé tí wọ́n bá fi sọ pé ká wá gba nǹkan kan nǹkan ayé Maghrib ó tó òjò sì ń rọ̀ a sì fẹ́ kírun ẹni tí ó sì fún wa ní nǹkan ayé òun ó dá aago 8:30 àbí 9 ṣé a lè rọ́jú dúró de àbá ní dúró a lè rọ́jú lọ lé ká padà wá nítorí rẹ̀ àbá ní padà tó bá ṣe pé méjì yóò bá ṣẹlẹ̀ kí ló dé tá a lè rọ́jú fẹ́ ni ó ní wá ká lè jẹ́ kírun tásìkò rẹ̀ ká tó kù ìyẹn ń bá wọn àmọ́ nípa pé ṣé wọ́n yọ̀ǹda ká wá papọ̀ àbá àpapọ̀ àbójú òní àpapọ̀ àwọn afáwà ní Màlíkíyà tí wọ́n sọ ń bẹ̀ náà ni pé òjò tí ó dání láàmú ni wọ́n gbé kalẹ̀ fún gbogbo tí àṣọ parí jámù ìdá òjò pọ̀ tí ó ní àwọn èèyàn la àbójò pọ̀ àgbàrá ó máa wọ́ àbí òjò pọ̀ àwọn yóò máa já sí kòtò nítorí hálù jọ náà lọ́pọ̀lọpọ̀ wọ́n ti hálù wa ti sẹ́wọ́ kí lónìí tí a bàjẹ́ sọ pé ká papọ̀ ká rí òjò tí ó ní àwọn èèyàn la kódà mí ìbádépò pé òjò kan sú wọ́n sì parun pọ̀ òjò ní padà rọ̀ mọ́ wọ́n ti lọ lè kírun lọ́sàn-án gan ẹ̀yin ó wọ mọ́sálásí ẹ̀ mọ̀ bọ̀ pé ń bọ̀ àkírun ẹ̀ sì mọ́ gírísì náà ń kí lọ́wọ́ ní ó bá ní àwọn ti kírun àwọn lọ́lé táwọn àwọn lọ́lé nù àwọn tí ó bá máa ṣe irú nǹkan yìí kí wọ́n fi bẹ̀rù Ọlọ́run bá kún kí wọ́n wò pé ah ṣé ńgbà táwọn afá fún mi ní rúkṣọ ẹ̀dẹ̀ tí wọ́n fún wa tání ká lò ṣé dọ̀rúra ń bẹ lóòótọ́ àbí ìfẹ́ ẹnu ló fẹ́ gbé nǹkan yẹn kalẹ̀ mo rò pé tá a bá mú ìwọ̀nba àlàyé yìí tá a bá rí múlò àárìbí ló ń bẹ̀ wallahu alam tó bá kún afá ó bá fi kún insha Allah ta'ala. ẹ bí nù afa mi pami láṣẹ ni mo fẹ́ dáhùn torí pé ní kò sí táìmù ẹ̀kínná alẹ́ máa sọ̀rọ̀ wájú afa wa èyí tá a bá sọ à ń tọ́kẹ́ ó níwájú wọn tí wọ́n rí kọ́ náà là ń tọ̀ níwájú wọn àti pé torí táìmù náà so ní kúkúrú nípa
wọ́n tó lọ síbi tí ẹ̀dá kan bínú sọ ẹ̀ máa ń pàrọ̀ ṣe tàbíkísùn inshallah ta'ala bọ̀ sí nípa kankan tí àwọn afáwà ti sọ síwájú ní question tí a dáhùn àwọn afáwà tí wọ́n jẹ́ afáàgbà wa níjókòó yìí àwọn fadatu Dr. Sheikh Sirajudeen Bilal Al Asra nípa ọ̀rọ̀ jírísàtì istiraha nípa kátí máa ń fa wàhálà láàrin àwọn ẹlòmíì ni Sudan tó ń fa náà ni pé bọ́yá àgbọ̀ yóò tó èèyàn máa ń ní àníyàn dáadáa Sudan ní dáadáa tó àbí kí wọn mọ nǹkan tí wọn fẹ́ ṣe àbí kí wọn mọ nǹkan tí wọn fẹ́ ṣe ẹlòmíì fẹ́ ṣe súnà lọ́tọ̀ Sudan súnà àyèmọ̀kan ṣe èèyàn ọkọ̀ àbí kí wọn béèrè lórí àwọn ìtọ́ni nǹkan mọ̀ wàhálà àníyàn dá àníyàn ẹlòmíì dá torí àwọn kan mi máa ń fa ìjà láwọn mọ́sáàsì káàkiri ní ọ̀dọ̀ wa ń bí ilẹ̀ Yorùbá àbí ilẹ̀ Haúsá tẹ́ kò ní ìdíkan máa jà inú rẹ̀ ní jírísà tuntun àti wọ́n sọ̀rọ̀ lórí so bí wọ́n ṣe sọ iná wọn sọ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní màsí ni wọ́n sọ àwọn Ṣàfi'íyà làwọn rí i pé inú súnánù ìrun ló wà torí bí àwọn afárá ṣe sọ yìí yóò tún wọ́n sí kékeré sí inú súnánù ìrun ètí mo bẹ̀rẹ̀ lọ́rọ̀ ni pé súnátún jìbìlíyà wọ́n ń pè gẹ́gẹ́ bí tí wọ́n fi kọ́ ánú usulul fiqh súnátún jìbìlíyà nítorí bí bá ṣe aláwọ̀jì ìbídẹ̀ wà láàdà ó tọ́ kí wọn kọ́ sí rẹ̀ ní sọ̀nà so jẹ́ sunna ni jẹ́ mustahabu ni àbí aljawaz lọ́wọ́ àbí masala náà so that lára ẹni jí tíṣà dúró alistiraha ọ̀pọ̀lọpọ̀ ní mọ̀rí pé kìí ṣe inú súnà nùrún tí wọn bá bùkátà sí tọ́rí pé yẹn dàgbà lọ́jọ́ eré ṣé inú àdìs tó ń tọ́ka sí pé anábì ṣe lè hájà torí pé wọn dàgbà nínú ní hadith tó wà ní sahihain àti sunan al-imam Abi Dawud anábì sọ pé sallallahu alaihi wasallam la tasbiquni birruku'i was-sujudi fa inni qad baddantu àwọn onímọ̀ sọ pé baddantu ń bẹ̀ yẹn pé mo ti dàgbà qad asant mo ti dàgbà àwọn ọ̀dọ́ mi ká pé pẹ̀lú baduntu mo ti bùsára ìyẹn wọ́n ní ìyẹn wrong qad baddantu mo ti dàgbà ẹ̀ pàǹdàbí sọ̀dí gbogbo àwọn tó gbọ́ àwọn àhàdísì pé kí àwọn akéwọn wa kò sẹ́ni tó gbọ́ àdísì pé ànábì máa ń jòkó ní sàṣúrà wa àfi àdísì Malik bin Huwairis àwọn tí wọ́n lọ́jọ́ kókó gbẹ̀yìn tí ànábì sọ̀rọ̀ tí ọjọ́ kó wọ́n súnmọ́ ṣẹ́ẹ̀rì kó nídìí wọ́n á ṣe ìlhàkù ní tí wọ́n fi kún ni pé ẹni tó bá bùkátà sí látara pé ó weak àbó rẹ̀ so bí ẹ̀ ṣe mọ̀ náà pé bá ṣe dáhùn yẹn ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ ni lóòótọ́ àwọn Ṣàfi'í akọ́dẹ̀ alimam náà wá wí ṣe ètò àtò nafas níbẹ̀ níbi Majmu' tó ná tó dọ́dọ̀ ẹni tí àwọn afáwa sọ so nípa ọ̀rọ̀ yìí pé kakọ́ máa ń yà ká sekínà ká ń bí táwọn kan mọ́ta náà àwọn Malikiya Imam Maliki sọ̀rọ̀ mi o pé Wahab Abdullahi ibn Wahab wọ́n dá wa pé ọ̀nà mẹ́ta ìyẹn ní pé kí sọ̀nà kan nìkan sọ lọ́nà mẹ́rin bí àwọn afáwa sì sọ exactly bó ṣe nítorí pé ń jọ́ mi gbẹ tí àwọn ẹlòmíràn wọn sọ pé àwọn ń tẹ̀lé madhab Malik àbí madhab ìmáàmù kan tó jẹ́ pé n tó wà ní madhab gan tó jẹ́ tahqiq bẹ́ẹ̀ kò sí wọn ò mọ̀ so yìí ń túmọ̀ sí pé inú madhab gan náà ẹ pé ọ̀nà mẹ́ta ni Imam Malik sọ pé rahimahullah ẹ̀yàn máa ń káwọ́ sókè so ìnà kẹrin tí àwọn onímọ̀ fi kún níbi hadith Ibn Umar náà wọn fáwọn sọ̀rọ̀ tó yẹ pé náà ló sì tẹ̀wọ̀n jù wọn láwọn balaba tó ní ma ẹni tó bá rí nǹkan mi ò kò sí jàǹbẹ́ o náà bákan náà nípa yìí pé kí ni wọ́n ti ń pè alqabdu àti sadlu nítorí wọn nu madhab Malik rahimahullah tó jẹ́ tahqiq táwọn ọ̀pọ̀ àwọn muhaqqiqun lọ síbẹ̀ àwọn tí wọ́n lọ ìmọ̀kúnná pé inú sunna lọ wà kéèyàn sì kíni kéèyàn sì qabdu torí pé Abdullahi ibn Wahab tó ń dà wá adọ́ Imam Malik pé Imam Malik sọ bẹ́ẹ̀ wọ́n àdìsí tí ó wà nù Malik rahimahullah àdìsí wà nípa ẹ̀ kọ́dà à ń tọ̀rí kí látọ̀dọ̀ ọmọ kéèmọ̀ Malik àti Imam Bukhari àti Imam Muslim ti gbà síbi sahih wọn tó ń láwọn àríwáyà tìmí tó wà ó tí ò sínú mọ́tò Imam Malik rahimahullah látara bẹ́ẹ̀ tí ẹ̀rí bá ti bá àbí tẹ́pẹ̀ rẹ̀ bá ti wúwo jù ló yẹ kí àwọn ọmọ kéwú ká máa dì mójú gbèsè pé lágbájá lọ sọ̀rọ̀ kí lọ́rọ̀ tó sọ kí ni ẹ̀rí ọ̀rọ̀ tó sọ ló yẹ kó máa kàn wájú yunzar ilal qawl la ilal qa'il bákan náà kí ni ẹ̀rí ọ̀rọ̀ iná ni ọ̀nà kìí ṣe kàtí àwọn máa ń jalè lórí dodo kálukú nínú ẹ̀ tọ́jú àwọn madhab kò sẹ́ni tó sọ pé wọ́n lè kí n lọ́rìn Imam lẹ́yìn tó bá jẹ́ pé madhab Malik ní bá ń lò tí tó bá dáwọ́ lẹ̀ ọ̀tọ̀ kó lè dìrún fún wa tó bá lè dìrún fún wa tí èèyàn bá rí pé kí n káwọn máa yà kò ṣe kankan so bákan náà ọ̀rọ̀ jírísà siraha yìí tí ẹni tí máa ń jòkó bá ń jòkó ẹni tí ó jòkó máa ń jòkó kọ́lọ̀ kan san afárá lẹ́sàn rẹ̀ wà lẹ́nu tí wọ́n tọ́ọ̀tì ní tọ́sí dùnmọ́ mi bí jòkó yìí náà ni pé ọ̀rọ̀ tàkùrọ̀tì ti kọ́ọ̀lì yẹn torí pé báwo lè yóò ṣe máa dìde láti ibìkan lọ sí ibìkan tí wọ́n á jòkó tí ò ní ti shift tí wọ́n kàn sọ pé Allahu Akbar lẹ́nu àwọn àǹfààní rẹ̀ ni pé Al-Imam Ibn Hajar rahman sọ pé ní tó dáa ni pé kí tàkùrọ̀ tí wọ́n bá ṣe kó papọ̀ mọ́ iṣẹ́ tán ká ṣe ń bi irun torí pé àǹfààní rẹ̀ ni pé ẹni tó bá jẹ́ afọ́jú tó bá tò lẹ́yìn ẹni tí ń kírun àbẹ̀ni tó yẹ pé kò rí imam tó
tó bá jẹ́ pé ohun ìmáàmù ti síwájú ó jókòó lẹ́yìn ọ̀sẹ̀ pé Allahu Akbar tó wọ́n ti dìde síwájú kí mọ́ tó dìde yóò ti dé sí ọkẹ́ ọjọ́ tó dìde ṣùgbọ́n tó bá jẹ́ pé ohun yẹn takbir ti ń ṣe òun kọ́ọ̀lù rẹ̀ ti ń rí takbir òun yàtọ̀ sọ ń papọ̀ mọ́ iṣẹ́ tí ń sẹ́ pé Allahu Akbar rẹ̀ pé yóò ṣe dédé ẹnìkan lè síwájú ẹ̀ wọ́n sì ní ká má yapa imam so inú fẹ́kẹ̀lì ìmáàmà tí ọ̀pọ̀lọpọ̀ wa tá a ṣàkíyèsí tá a jẹ́ ọmọ kéwù nìyẹn so ọlọ́kọ̀ san afáwọn alẹ́ sàn nípa tí wọ́n kà ní kí n sọ nípa pé tàlík mo ní lórí eléyìí pẹ̀lú àṣà àwọn sheikh wa aljamu ntankun jamu lọ́dọ̀ àwọn kẹ́hìn parun méjì papọ̀ ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ yàtọ̀ sí ibi tí afáwọn awilẹ̀ kan pé mọ́dọ̀ khilaf àti mọ́dọ̀ niza fi ma'ada arafa àti muzdalifa nítorí bá yàtọ̀ sí irun táǹkì ní arafa àti muzdalifa so iná ni ìyàpẹ̀nu ti wá lọ́dọ̀ àwọn hanafiya àwọn rí pé tó bá ti yàtọ̀ sí irun táǹkì ní arafa àti muzdalifa gbogbo jámọ̀ ìparun méjì papọ̀ àwọn rí pé wọ́n ní kèsì jámọ̀ hakiki lọ́dọ̀ tàwọn aljamu sórí ni aljamu sórí ni pé tabawo bá ṣe ra parun méjì ń papọ̀ a rí pé irun ta kí yẹn ìkọ̀kan kí lákòókò rẹ̀ ni ṣùgbọ́n ẹni tí ó jọ lójú wa ni pé apapọ̀ àsìpapọ̀ àpèjúwe pé wọ́n fẹ́ kí róòrù èèyàn wá kíní gbẹ̀yìn àkókò rẹ̀ ìgbà tí wọ́n sálámà róòrù báyìí tán aṣọ ìwọlé ìgbà tí wọ́n kí aṣọ ìwọlé èèyàn kí aṣọ ṣe é mọ̀ pé ó dàbí pé aparun papọ̀ nu ṣùgbọ́n akíkọ̀kan lákòókò rẹ̀ ní ẹni àwọn hànàfíà ń rí ní gbogbo àwọn jámù yòókù ibi tá a ti máa ń parun pọ̀ yòókù yàtọ̀ sí àròfá àti mùsálífà tó yẹ kí wọ́n lè ájò nùsùk. látara bẹ́ẹ̀ a fẹ́ parun pọ̀ títorí òjò ni o títorí ìpayà ni o títorí pa travel ni o lọ́dọ̀ ti àwọn hànàfíà aljamu sórí ẹ̀ làwọn sọ ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sọ pé aljamu haqiqi ń bẹ òun ni kí á kírun kápárun méjì papọ̀ ní àkọ́kọ́ ẹ̀rùn àkókò tọkọ wọlé àbí ní àkọ́kọ́ tí wọ́n pè ní jamu takdim àbí ká fa ti àkọ́kọ́ lọ sí àkọ́kọ́ ẹ̀rùn èkejì tó wọlé tí wọ́n pè ní jamu takdim so ìyẹn ni pé ń túmọ̀ sí pé èyí ni jamu hakiki ọ̀pọ̀lọpọ̀ ní màsọ́kọ́ náà ni ó tọ́ ọ̀rọ̀ wọn ló sì tẹ̀wọ̀n ṣùgbọ́n kí ló dáa jù níbi masala yẹn lóòótọ́ pé alimami ibn Hajar rahimahullah náà sọ pé tó dáa jù tí wọ́n bá fẹ́ sí jamu kí wọ́n sì jamu ta'khir torí pé ní ìyapẹ̀nu kéré ń bẹ sí ìyapẹ̀nu tí ń bẹ bí jamu takdim ìyapẹ̀nu kéré ń bẹ sí ìyapẹ̀nu tí ń bẹ bí jamu takdim so látara bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe jamu yìí tí wọ́n bá ṣe jamu tí wọ́n ṣàkíyèsí nínú mistake tí wọ́n tá kí n ṣàkíyèsí àwọn amákéwò ni pé tá a bá fẹ́ ṣe jamu ńjọ́ mi a lè ṣe jamu tán a lè kírun àkọ́kọ́ tán tá a bá fẹ́ kékejì a máa ṣe adkar àwọn amákéwò mi àwọn mi máa ń ṣe àbí kọ́ ẹ pé a sì lè máa fóònù a máa ṣe ojú ẹ̀ nítorí pé jamu yìí pa nǹkan pọ̀ kò sí ń bẹ̀ mánu tá a bá ti fi kàn án láàrin so kò yẹ kéèyàn fi kàn án láàrin gbogbo táwọn níbi ti ṣe jamu even ní Àrafà àti Muzdalifa anabi kò fi kankan láàrin sahabi Jabir sọ pé wala yusabbih baynahuma nígbà táwọn níbi ṣe jamu ní Muzdalifa anabi ò ṣe tasbih yẹn pé wọn ò ṣe adkar lẹ́yìn ìgbà tí wọ́n ṣe kíni tí wọ́n kírun àkọ́kọ́ wọ́n fi kejì lé ní ọ̀yá wọ́n ṣe kọ́mọ́sì fi kejì lé ní so that tábà ti báwọn káàánú ṣe máa ṣọnu ẹni pé àwọn Hanabila àwọn kan ṣe wọ́n sọ pé tí ọ̀rọ̀ la irun àkọ́kọ́ àti kejì lẹ́yìn tí ó bá pọ̀ gẹ́gẹ́ bíi pé kí òdiwọ̀n tó bá jẹ́ pé òdiwọ̀n àgbàjẹ́ wọn fi ṣe àlùwàlá ni àbí òdiwọ̀n àtàtọ́ pé èyàn fi ṣinu pé èyàn gbá èyàn jẹ tamro ni àbí rotop ni àmì ọ̀fẹ́ omi ṣinu ni wọ́n ní kò sí láì fi bẹ́ẹ̀ so ṣùgbọ́n ká ṣàkíyèsí pé n tí wọ́n ń pè ní ká parun pọ̀ ìkákọ̀jọ́ ọmọ láàrin ká máa di pé kò ní sí àǹfààní pa parun pọ̀ mọ́ so ọlọ́run kọ́ sàmọ́nà wa ṣùgbọ́n ti mọ́tọ̀ tí òjò yẹn bí hadith tí wọ́n ti mú náà hadith ibn Abbas radiyallahu anhuma ansar sahaba wọn ni laqad jama'a rasulullah sallallahu alaihi wasallam fi ghayri matarin wala khawfin fi ghayri safarin wala khawfin wala matarin arada an la yukhrija ummata so hadith yẹn àwọn ní máa fa lọ títí wọ́n fa gan but ní kókò dalala hadith yẹn ni pé sẹ́yìn pé anabi parun pọ̀ nílùú Medina láàrin parun méjì papọ̀ nílùú Medina tí èsì pé torí pé anabi travel a ti mọ̀ pé inú tá a máa fi ń parun pọ̀ owó ní kíni òní ti travel wọ́n ní láì pé anabi náà ṣe pé wọ́n wà nù payà pé àwọn àtọ̀tà tó ń jà kọ́ láti mọ̀ pé anabi máa ń parun pọ̀ ó tọ́kẹ́ wọn parun pọ̀ látàrí kíni wàlà mátọ̀rì pé anabi ó sì parun pọ̀ títorí pé kíni pé inú méjì tó kí Medina o tó parun pọ̀ ní Medina yìí o kì í ṣe torí kójó rọ tara abẹ wa gbọ́ yé pé anabi ṣe kíni o a lè ṣe torí òjò pé pápá nǹkan torí òjò nítorí látara abẹ inú àwọn ààrá nínú àwọn ẹ̀dí tí àwọn máa fi ń parun pọ̀ nù nígbà bó ṣe wà nù hadithi bidalalatil mafhum kinu al-mafhum al-mukhalif mafhum mukhalafa
sọ pé so irú eléyìí ń sìn nítorí sí pé àwọn kàmẹ́ sáfàr ìrìn àjò àti ìpáyà àtòjò inú táwọn máa fi ń ṣe kíni táwọn máa fi ń pààrọ̀ pọ̀ ni ṣùgbọ́n àlàáṣítò ní ká ṣe kíni nítorí jẹ́ pìlẹ̀ ni pé ká ṣe kíni ká kírun kọ̀ọ̀kan lákòókò kọ̀ọ̀kan ó ní ìpìlẹ̀ ṣẹ̀rí àwa ṣàlàyé fún wa wá sọ àwọn àdí wa mú àwọn àdí kan wá tó ẹ pé tá a bá ti rí jẹun yóò jẹ́ kí á jáde kó ń bi ìpìlẹ̀ lọ síbi nǹkan mi tí wọ́n máa jẹ́ rúkṣọ̀ fún wa òun náà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn onímọ̀ mi fi almarod kun àárẹ̀ almarod àárẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sọ pé tí ó bá ti rẹ̀ yàn lẹ́nu tí a máa fi ń parun pọ̀ ni pé èèyàn lè àárẹ̀ ń bá lágbá pé tó èèyàn tí a máa fi ń parun pọ̀ ni àárẹ̀ torí pé ní ìnira ń bẹ fún kásán pé kálárẹ̀ kọ̀ọ̀kan máa kírun ní àkókò kọ̀ọ̀kan tí bá ti ń wọlé ó lè má lágbá rẹ̀ Al-Imam Shafi wọ́n sọ pé rárá Al-Imam Shafi ni kí ọ̀nkálukú kí alárẹ̀ kọ̀ọ̀kan máa kí ìrun lákòókò rẹ̀ ni torí pé ìtún pàápọ̀ gan wàhálà náà tún jẹ́ fún ní kúkúrú tí níbi tòjò yìí táwa ń rí ọ̀pọ̀lọpọ̀ ní ma pé àtòjò ọ̀sán àti ti talẹ́ kankan náà ni á parun pọ̀ mọ́tò àbá Malik rahimahullah àwọn sọ pé rárá ìrun alẹ́ nìkan ni wọ́n tó bá dé pẹ̀tọ̀ ọ̀sán ni wọ́n kálukú ní wọ́n rìn àbí tí wọ́n gbẹ́sẹ̀ wọ̀ á máa bá ṣe rìn wọn kàn bá wọn so that tí a máa ń bẹ̀rù pé báyà ẹ̀sà ìlàkí náà ti ń pè àgbàrá kàkà bá wọn sòsùn lọ́tọ́ dẹ́wà náà ọ̀pọ̀lọpọ̀ ní kò sí àtọ̀ láàrin òjò alẹ́ àti tọ̀sán sùnà ròjò wa ni òjò tó bá pé ó bá pọ̀ ni o kì í ṣe èyíkéyìí òjò tí bá ń fán torí pé tá a bá wo àwọn táàfin ṣe kíni táàfin tí wọ́n fi ní ká parun pọ̀ yìí á rí i pé ní mọ̀ṣákọ̀ ní bẹ́ẹ̀ mọ̀ṣákọ̀ gangan wàhálà yẹn madinatul illa ni òun kan kọ́ ni illa abáwọ̀ ìrìn àjò gangan òun kọ́ ni illa ìrìn àjò ni illa gẹ́gẹ́ bí àwọn afáàṣẹ kan náà sùn ìrìn àjò ní ìdí táàfin kílábílẹ̀ táàfin ká máa ṣe dẹkùn ṣùgbọ́n nígbà tó yẹ pé àwọn alámàkánà gẹ́rọ àwọn dọ́bìtìn nígbà tó kò sí ní dèbàtàn bíi sáfàr so òní tọ́tà so wọ́n gbé madinatul illa ti ń jẹ́ mashakọ kò sẹ́ni tí ó travel tí ò ní fi ní mashakọ ìnira bó ṣe máa ní ọ̀ma kódà bí wọ́n fi plane travel bó ṣe máa ní ọ̀ma bí yóò ṣe ju pé èèyàn kò lọ́dọ̀ ara rẹ̀ lọ síbòmí yẹn ìnira kan náà sá nìyẹn so that látara bẹ́ẹ̀ á rí i pé mashakọ ní bẹ́ẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ìdákun ìnira oníwọ̀n bẹ́ẹ̀ bí òjò tọkàn rọra wọn lásán tó yẹ pé tójú ọ̀nba wọn tá a bá ṣe jámù tán tá a pàdé méjì pọ̀ tán àwọn kálukọ́ máa bá bùkátà ẹ̀ lọ ni àwọn kálukọ́ máa ṣe fàájì ní masters ni so ká wọrú irun tó bá ṣe kíni irun tó bá yẹ kó bá ṣe kíni tó yẹ pé ó lè jẹ́ ìnira fún wa tá a bá jáde ń bẹ́ẹ̀ lọ́pẹ́ àná lè kírun irú rẹ̀ nítorí pé ntọ́jẹ́ pìlẹ̀ ní gangan ká kírun kọ̀ọ̀kan lákòókò rẹ̀ ntí ṣe ráàfin ní ká má kírun lákòókò rẹ̀ tó fi ṣe dẹ̀kun fún wa aláàtìrí kárí pé ntọ́wà muhakkak ni ká má jẹ́ pé ntẹ́ pé à ń ṣiṣẹ́ kò lé lórí wa láì bí wọ́n ṣe sọ yẹn ń ṣẹlẹ̀ lóòótọ́ ọjọ́ òsùn bomi lóòótọ́ ìmọ̀ bí àwọn yẹn ṣe láyà tó wọ́n sì ṣe jámù wọ́n sì máa lọ inú àtàṣọpá ń ṣe sunna subhanahu mi ọjọ́ ọ̀rọ̀ máa wá báyìí sọ Ọlọ́run kó ṣàánú wa tí mo rí sí níwọ̀n bá nù gẹ́gẹ́ bí àkókò sọ. jazakumullahu khairan. Ọlọ́run kó bá san yín ní ẹ̀san olóore. àmín. ṣe rí ọ̀rọ̀ ìrun tí òjò bá rọ̀ yẹn mo rò pé pẹ̀lú àlàyé tí àwọn àfa wa ṣe gbogbo yìí tí wọ́n kó wa lọ sílé kéwú torí bó ṣe ń bá wa sọ̀rọ̀ bí ẹni pé àbí wọ́n jókòó níwájú akẹ́kọ̀ọ́ tí wọ́n ń gba kéwú fún wa ẹlòmíín sì bẹ́ẹ̀ wa tó ṣe wípé bóyá kì í ṣe pé ẹni tí ó fi bẹ́ẹ̀ máa jókòó sí ilé kéwú lọ́dọ̀ àwọn àfa kókó tí wọ́n sọ fún wa ni wípé òjò tó lè fà á tá a fi sọ pé a ṣe jámù ìyẹn ni pé tá a fi kó àyílà tàlásàrì pọ̀ àbí mọ́gìrì àti ìṣáyè papọ̀ òun náà ni òjò tó bá pọ̀ tó tutù aṣọ. mo rántí lọ́dún kan nílẹ̀ Saudi Arabia wọ́n ládùúgbò kan ìmáàmù wọn òjò kan rárá fán kò pọ̀ lọ́ba ní káwọn kí jámù. nítorí mò ń sọ yìí lásìkò àwọn bàbá wa Ibn Baz ní rahimahullahu ta'ala ọ̀rọ̀ yìí wá dé tí gbọ́ àwọn àfa pàápàá jùlọ ó dé Ministry for Islamic Affairs wọ́n ní wọ́n wá ṣe ìwádìí ní Riyadh Saudi Arabia ní Riyadh pé ẹ lọ wádìí ǹjẹ́ ààrẹ yìí tẹ̀ ń gbé àdúgbò yẹn wọ́n wádìí wọ́n rí wọn ǹjẹ́ odò yẹn pọ̀ ǹjẹ́ ó tutù aṣọ wọ́n ní kò tutù aṣọ wọ́n ní láti kọ lẹ́tà wípé gbogbo ẹni bá kírun ní mọ́sálásí báyìí báyìí ní déètì báyìí báyìí tó fi kí jámùwù ń bẹ kó yá dárun rẹ̀ kó dá ìṣáyè rẹ̀ padà o nítorí wípé òjò tó rọ̀ níjọ́ yẹn kò ṣe kí ni kèé sójò tó yẹ kí wọ́n ṣe jámùwù lé lórí wọ́n ní kódà wọ́n á kéde lórí rédíò pé bóyá rẹ̀ ní tó kọjá ládùúgbò yẹn níjọ́ yẹn tí
òun kàn kọsẹ̀ bá wọn ngbà mọ́mù tí ni wọ́n kí tóun náà bá wọn kí níbi tí ó pàtàkì dé lọ́dọ̀ tàwa ń bí báyìí kò sí yíyún orí rédíò òun ti kéde àfáà tó tẹ̀ ní wọ́n kírun gan ti sọ tẹ́ ó sì ti lọ́dún torí náà kì í ṣe nǹkan tó yẹ ká fọwọ́ kékeré mú o tó bá fi lè kírun bẹ́ẹ̀ kálámẹ́lẹ̀ kó túká bí ọba sì ní túká ni so kárí wípé ní kọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ kọ̀lẹ́tọ̀ tó jò tó bá rọ̀ ọ̀bá jò tó pọ̀ tó tutù aṣọ so a lè kíjámù rẹ̀ ó jẹ́ bí ó ṣe jẹ́ wallahu a'lam. anukula kí a tó kún bẹ́ẹ̀ àwọn èèyàn kan wá béèrè wípé kí ni à ń pè ní jámù gan. kí wọ́n kírun papọ̀ àyílà tàlásàrì àbí mọ́gírì àti ìṣáì ìkírun papọ̀ náà pè ní jámù. naam. ọ̀wọ́ ilé kéwò níyì náà ti tó kéèyàn ọmọ dọ́gbìn jámù látẹ̀kan náà nínú mo fi sọ lẹ́ẹ̀kan wípé ẹlòmíì ò jókòó wájú àwọn àfáàrí ntí ń jẹ́ jámù kó ọ̀nà òmù lọlé ebó ń gbẹ́ jímọ̀ níbẹ̀ náà wọ́n ti jámù so ìyẹn ni wípé kéèyàn kó ìrun méjì papọ̀ arábìkì tó mú lọlé nù o jámù ntí ń jẹ́ jámù òun náà ni àyílàtà lásàrì àbí mọ́gírì àti ìṣáì ìpapọ̀ nǹkan méjì pọ̀ ń jẹ́ jámù. ní ìsìn bí ẹ ṣe wà ní àjò yìí àbí a ṣe wà ní àjò yìí ibi ìlà sùn fàpèjúwe zuri tó ní ìsìn àwa tá a fẹ́ sun bí tá a kú mọ́sáàsì àkí zuri àti asùn náà ni ṣé ká ṣe sùúrù ká kí zuri ká dúró dásùn ká súnmọ́ ẹ̀ pa àkú nbí kì í pa akínú tá a mọ̀ bá rìn lọ lọ bí kankan ẹ bá sọ̀rọ̀ lórí ọ̀nà. bisimilahi alhamdulilah a kí àwọn afáwa èyí tí àwọn sheikh wa ní kí a fi kún àfáà àgbà Sheikh Isa Akindele náà ní ọ̀rọ̀ wípé ẹni tá à ń lọ rìn àjò pẹ̀lú hadithi tí Anas ti awílẹ̀ kan ní tí ó da jù tí ó sì rọrùn jù tó sì súnmọ́ jù torí pé ìdájá dàbí ìṣẹ́rù wà nínú hadithi yẹn ìlà tí àwọn afáwa sọ fún wa pé ìgbà tí ìrìn ń bá ń kánjú ṣùgbọ́n níṣẹ́ àwọn tá a wá sílẹ̀ yìí ó sì dọ̀lá káwọn tó kú òǹbí zuri wa tó à ń kí zuri tán àbọ̀sẹ̀yìn àkí asiri tẹ́ bá wá ń kí asiri lọ́wọ́ àwọn máa ṣe fàájì àwa ti kírun irun èmi ní àgbọ́yé tèmi bó ṣe yé mi mọ́ o ń gbọ́ pé mọ̀ṣákọ́ àti ìdààmú ìrìn àjò àti kánjú ó wà níbi àdìtì ìjọba wa Anas bin Malik ti àwílẹ̀ kan ìkánjú òsì fẹ́ẹ́ ti ń bẹ níbí tó dájú pé ó dọ̀la kó tó kú òǹbí yóò fẹ́ẹ́ dáa jù kí ló ẹni bẹ́ẹ̀ kó ní sùúrù kán kí zuri asiri tó kó tó kí asiri rẹ̀ nítorí pé ọ̀rọ̀ bàbá wa Ibn Qayyim Jawziyya nínú al-Kalimu Tayyib wọ́n sọ wípé jámù kì í ṣe mulzam al-qasru laysa mulzam al-jam' kí ẹ gbogbo àti abá fi lè dírun kù ní ẹ pé a gbọ́dọ̀ mọ́ pàrọ̀ pọ̀ qasru dá wà lọ́tọ̀ jámù dá wà lọ́tọ̀ ká kírun rákà méjì fún zuri asri àti ìṣáì ká sì kí irun zuri àti asri pọ̀ mọ́gìrì àti ìṣáì mọ́sọ̀ júwe fún wa nísìnyí ìdá rúkṣọ̀nà méjèèjì bọ̀ kí pé tẹnikẹ́ méjì jọ wà papọ̀ nítorí ti dáa jù fún ẹni tí ìrìn àjò rẹ̀ ò bá máa lọ yóò sì tún fi jẹ́ ẹ̀kọ́ fún àwa ọlọ́mọ kí ó dáhùn bá ń wo ìṣesí rẹ̀ táàfin ní ma kọ́ pé àwọn afáà wa ní òní ìdírẹ́ kan òun náà ni pé kéèyàn jẹ́ irun kọ̀ọ̀kan kọ́ kó ní ààyè rẹ̀ àyàfi tó bá ti pé ìdíwọ́ míì bá tún wà tí ó kánjú tí ó bùkátà ká pa irun yẹn pọ̀ lọ́tọ̀ Allahu alam bóyá àdéhà lè gbọ́dọ̀ àwọn afáà àgbà. Jazakumullahu khairan. Sẹ́rí masala yẹ àkọ́kọ́ ni pé ẹni tó bá ti rìnrìn àjò ó ti lẹ́tọ̀ láti ṣe jámù. Bàbá kizuri ní ìṣe bẹ́ẹ̀ yẹn lọ ní ọ̀túnla ó lè kí àṣírí ẹ̀ ẹ̀tọ́ tí wọ́n fún un ni torí tí wọ́n sì fi ní kó ṣe jámù sí wà lára ẹ̀ ó ní pé arìnrìn àjò ni wa idha darabtum fil ardi falaysa alaykum junahun an taksuru min as-salat arìnrìn àjò ni sadaqatun tasaddaqa Allahu biha alaykum faqbalu sadaqatahu arìnrìn àjò ni ní a ṣe ní kó ṣe jámù àti kọ́sìrò ẹ̀ kọ́ wá sí ìwọ̀n ń bẹ̀ pé ẹ̀tọ́ tí wọ́n fún ni ẹnu májẹ̀mú kan tí ò lè ṣe ni kó dúró mọ́sáàsì hùn kọ́ wà ní mọ́sáàsì kọ́ wá lọ jókòó nígbà tí wọ́n kírun asiri mi lọ ń tiẹ̀ but ó lè ṣe takidimu ó lè ṣe takhir bí wọ́n ti sọ bó ti lè lọ sùn báyọ̀ ló dé
tí zuri lọ ní ẹ dákun oorun wà lára mi lásìkò yìí ó yẹ lọ sùn torí mọ̀ṣákọ̀ ń bẹ lára ẹ̀ ìgbà tẹ́ bá fẹ́ kí asiri ń ṣe jámù tèmi bẹ́ẹ̀ náà zuri àti asiri ó ní tọ́ba yìí sọ pé òun ó ṣe ń tàkìdímù ni ó kí pẹ̀lú wa ó kí asiri pẹ̀lú ẹ̀ but kókó ń sọ̀rọ̀ àǹdè bẹ̀ kì í ṣe pé yóò máa jókòó yóò tún máa wò wọ́n ńgbà tí wọ́n bá ń kí asiri kò ní í sí ń bẹ̀ ìyẹn ní ilà tánàbí sọ̀rọ̀ sáà ń sọ fún àwọn méjì tí wọ́n dé tóra méjèèjì ní pé kí lẹ jókòó sí wọ́n ní sọ̀lẹ́ iná fírì hálì náà wọ́n láti kírun bí tí a ti ń bọ̀ ńlẹ̀ wa àlẹ́bí ní rárá o ìdá tẹ́ ẹ bá kírun bí tẹ́ ẹ ti ń bọ̀ tírun mi bá ti bá yín fasọ́lù máa hùn ẹ kírun pẹ̀lú wọn kì í ṣe pé nítorí pé ẹ ti kírun ẹ ti parí ẹ tẹ́ ẹ bá dé tẹ́ ẹ tún ti ń kírun lọ ẹ kírun pẹ̀lú wọn o tó o bá ní kírun yẹn pẹ̀lú wọn ó jìnnà síbi tí wọ́n ti ń kírun májẹ̀mú yẹn nìyẹn wallahu alam. bẹ́ẹ̀ náà ni tòjò náà mọ̀ bọ̀ tòjò sẹ́ẹ̀rí gbogbo òjò tó bá jẹ́ yípo odò mọ́sáàsì ò lè torí bọ̀ mọ́ tójò wọn ó fi dá yà má sì jámù o ká gbọ́ yé gbogbo òjò tó bá jẹ́ pé ó bẹ̀rẹ̀ magribi bọ̀tí ọgbà kó lè jáde títí tí ìṣáyè ó fi tó ọ̀pọ̀lọpọ̀ òjò tí máa ń rọ̀ àwọn èèyàn máa ṣẹjọ́ tí wọ́n bá ti ṣe jámù tán wọ́n á máa títí tí wọ́n tún fi pé ìṣáyè kí ló ṣe jámù sí má sì jámù tí ìṣáyè báyà dé padà ẹ̀ tó ṣe kéde ẹ̀ jọ kí ìṣáyè ni o lẹ́yìn náà kí n tún hámẹ̀ torí mọ́ṣálà yẹn ó ti ń bọ̀ mo fi ní ibẹ̀ gangan ó yẹ ká lù ní òlù ká parí ẹ̀ lónìí ẹ má kírun mọ́ tẹ́ ẹ bá tí mọ owó òjò tí ń bọ̀ òjò ọ̀nfọlásán ni ẹ tó bá kí mọ́gbìrì àti ìṣáyé pọ̀ ò ní run ò ní ìṣáyé ẹ̀sẹ̀ ò ní ìṣáyé yẹ ká làmọ́lẹ̀ lónìí kẹ́ ẹ gbọ́ òjò tó bá jẹ́ yí pé kò máa wọ àgbàrá kì í ṣe pé tẹ́ ẹ bá ti kírun àǹfààní tí ẹ fi náà ẹ ṣe jámù ní òjò báwọn àǹfààní náà ti sọ ni yí pé bàbá òsè mìíràn tiẹ̀ wọ́n fún lágbára pọ̀ yí pé gbogbo òjò tó bá jẹ́ yí pé yóò wọ àgbàrá pé tẹ́ ẹ bá dé aṣọ yóò tutù lọlé sọ pé tó bá ti bẹ̀rẹ̀ yìí tẹ́ ẹ sì rí i pé ìkejì nìyẹn yí pé yóò gùn dé àsìkò tí ìṣáyọ̀ wọlé tóbi ọ̀kẹ́ tó bá bẹ̀rẹ̀ báyìí bóyá tó bá bẹ̀rẹ̀ ní ìsìn ọwọ́ tí àwọn kálukú lọ́mọ owó òjò tó yẹ pé ọlágbádé tó bá bẹ̀rẹ̀ báyìí kò ní dá títí wákàtí kan nítorí náà tó bá ti padà lọlé yóò lé láti padà torí àgbàrá tí ó wọ̀ tó nílé láǹfààní láti ṣe tàbí kó jẹ́ pé ńgbà tí bá ń rọ̀ padà náà tí ẹ bá fẹ́ wá kí ìṣáyì gbogbo inú mọ́sáàsì ni yóò ti bà lálà aṣọ yín yóò ti tutù aṣọ débi pé gbogbo inú mọ́sáàsì yẹn lomi ó ti kún lónà ó ti di odò ìyẹn ni kọ́sìrù wà ní jámù wà fún o ẹ má fi jámù ṣe é mọ́ o ká má jẹ́ pé tá a bá déwájú ọlọ́run ọba wa ò ní bá ó sì bá àrùn ẹ tó ti dín o lọ́ọ́ làwọ́ o. jazakumullahu khairan. wọ́n ní wọ́n ti dáhùn. ọ̀ya ya mọ̀ ń gbọ́. mo rò pé kwẹ́sàn mi lélẹ̀ o ẹ má jẹ́ kí n lupọ̀ mọ́ra wọn o ẹ wò ẹ jẹ́ ẹ torí alága a ní chairman ẹ má bí. ọlọ́run sàn lẹ́sàn lóore ó ń béèrè kan lọ́rùn mi náà wọ́n ní ọ̀fẹ́ ìjọ́rò ìtàn àwọn dókítà wa pòfẹ́sọ̀ wa àǹkọ́rìbù tí wọ́n sọ ìyẹn jẹ gbèsè lórí ìrìn àjò bó o ní ó ti san tó bá ti délé àti ẹni tó jẹ gbèsè ìrun tó pé tó wá ti pọ̀ sí ìrìn àjò bó o ní ó ti san wọ́n ní kẹ́ bá yín ọlọ́run sàn lẹ́sàn. ọ̀dà mo rò pé náà dókítà náà tún ní dókítà sọláwù béèrè
ọwọlé ní ẹsìlẹ́tọ̀ láti kí jámù àti kọ́sírù kwẹ́sàn ti àwọn Dr. Solahu ni ipe ńgbà tí ó dé wọ́n ní bò nílé ó ti súnmọ́ tó àbí tí a fi kírun tó fi ní lè ṣe jámù mọ́ wo Imam Shawkani ọsọnu tíra rẹ̀ kele tíra àdìsí ẹ̀ ni àbí ṣubúlù sàlámì kọ nílùú ilẹ̀ ọ̀tọ́rì nìyẹn ó ní bọ́ ọ bá ń wọlé ẹ̀ lọ́ọ̀kan ọlẹ́tọ̀ láti ṣe jámù tọ́ ọ máa wọlé ẹ̀ lọ́ọ̀kan báyìí tọ́ ọ bá sì jẹ́ parí àjò ní ọ kọ̀sẹ́ńtọ́ yapẹ́ ẹnu yẹn o ìtí à ń yapẹ́ ẹnu ni tọ́ ọ bá délé tán tọ́ wá jẹ gbèsè mo rò pé lẹ́lẹ́ à ń béèrè tó o kì í o ò ṣe jámù ẹ lórí ìrìn àjò rẹ o ti á délé wọn ti kí ọgbẹ káàbọ̀ o kíní kan o ìyẹn làwọn o ṣe kọ́sírù ní orí ìrìn àjò yẹn ni ya pẹ̀lú sínú tí mo mà apá kan náà àfààní pé kò kírun ẹ̀ tán torí sábàbí tí wọ́n fi ní ká dẹ́rùn kù ó ti kú fún ọ. àwọn apá kan ní irun tó jẹ yẹn nígbà tó láǹfààní náà sì ni ó jẹ gbèsè irun gbèsè yẹn wọ́n sì fọ́ láǹfààní méjì nígbà tó wà rìn àjò ló sì jẹ́ wọ́n lọ lẹ́tọ̀ọ́ láti kí méjì tí wọ́n bá lè wo lè mí mú ní táwọn tàkọ̀kọ́ wí mo mú o ní kó kírun ẹ pé tó bá ti délé rẹ khurujan min al-khilaf wal khuruju min al-khilafi mustahab nígbà tá a ti fọ́ láǹfààní pé tó máa wo ilé lọ́ọ̀kan o lè kí èmi gẹ́gẹ́ tí bá dé wò ń gbà mí tá a bá ti dé adẹ́kẹ́mbẹ̀hùn á pààkì mọ́tò ipe ẹjẹ a ṣe kọ́sìrù wa kí a ṣì wà lórí àjò báyìí ẹ má ti jẹ́ àwọlé o kí a máa ká lè jàǹfààní kíní o nítorí yẹn wọ́n fẹnu kò yí pé kò ṣe wọ́n bí yẹn o wallahu alam. jazakumullahu khairan. now wọ́n lè yàn á jẹ gbèsè pípé ọwọ́ afẹ́ sanrin àjò tó bá jẹ́ pásìkò kíní ìṣiṣẹ́kù àsìkò tí ó jẹ gbèsè ó fẹ́ pé irun tí ó ti kọjá nìyẹn ló jẹ gbèsè mọ̀tọ́ bá wà lásìkò tí irun sí wà tí ó kàn jẹ́ pé kò kí ń lé ní tó fi ṣe ìṣáàwù sáfàrù ọlẹ́tọ̀ láti torí ó lè dílé rẹ̀ kó ṣe jámù ẹ̀ nígbà tí jámù tàhírì ọlẹ́tọ̀ kó sọ pé mo ti rìnrìn àjò pẹ̀lú májẹ̀mú kó ti ṣe ìṣáàwù sáfàrù ńgbà yẹn ó ti bẹ̀rẹ̀ ìrìn àjò àbótí láníyàn pé mo ti jáde tó bá jẹ́ pé lélọ́wọ́ àtọ̀ fẹ́ kírun ní kíní tírun ti tó fẹ́ kí eléyìí wọ́n sọ pé ntọ́ da jù ní kó kírun zúrì rẹ̀ lápèjúwe kó kí pé kó sì wà kí ásírì náà kó kí pé afẹ́ gbéra ní ìsìn lọ́dọ̀ wẹ́ẹ̀tì ní ìsìn àlọ́rin àjò zúrì sí tó àṣìlá fẹ́ ṣe kíní alẹ́tọ̀ láti ṣe jámúrù bọ̀tí a ní ṣe kíní kọ́sírù tọ́ba jẹ́ bí ilé wa náà là ń sọ anila ok òótọ́ nígbà pé mo ṣèrìn àjò wá bíi ni. ìbéèrè kan wá ń bẹ ẹ̀ka béèrè wọ́n láwa tá a ti kó náà àṣìṣe èrí tẹ́lẹ̀ síkìnnì ká ṣe sọ́dọ̀ owó foríjì àtàṣe kọjá àbíká ṣe. sẹ́ẹ̀rí ọlọ́wọ́ foríjì àbí òní foríjì àhùn àwọn àgbà ni èmi ọmọ akéwìlè mi àwọn ni wọ́n sọ ń tọ́ àwọn ni wọ́n ṣe lé wọn àní ọmọdàjọ́ ọlọ́run jẹ́ mi lọ o. bí ọba yà máa tó fi jẹrun tó fi ní kọ̀dọ̀ òfin wa ọ jẹrun ó lè jà láàrẹ̀ ó lè jẹ́ pé ọ wà lọ́dọ̀ dókítà ńgbà náà ó lè jẹ́ orin àjò kọjá pé ńgbà tí irun kọjá ni ó tó débi tí ń lọ tí ò ṣe ráàyè kí sẹ́yìn pé ọ jẹ́ náà là ń wì kọ̀dọ̀ òwù nìyẹn bọ̀tí kọ́ máa ṣeré bẹ́ẹ̀ à ń tẹ́ fẹ́ kí n sọ ní pé kí ló fẹ́ máa jẹrun sí ọkàn ọ̀ndà nọ́mà ò lè jẹrun o torí àwọn ibi tó ti kírun tí wọ́n fọ láàyè pọ̀ o kírun rẹ ọlọ́ni hafizu ala salawati wa salati lùwúsọ́ wa qumu lillahi qanitin wa in khiftum farijalan aw rukbana suratu Baqara nìyẹn o. ọlọ́run ọgbà bọ̀ ṣe ń pè é ó jí ẹlẹ́sẹ̀ ni ẹlẹ́sẹ̀ ni abúkálùkù abúwọ́ gbé sórí skéèlì ni njọ́ àlìkè àmọ́ ẹni tó bá wọn náà ló kù mbẹ́ ètí wọ́n fún láàyè ńgbà tí ọba fẹ́ jẹun tó bá fẹ́ su
tó bá fẹ́ tọ́jú pé ẹ dákun fẹ́ wọ tọ́lẹ́ẹ̀tì tó wá jẹ́ pé ń gba àrùn kò gbọ́dọ̀ gba yè kí ó lọ sáré kírun kọ́ padà mo fẹ́ jẹun wọ́n fọ láyé ibi iṣẹ́ ó wá jẹ́ pé tó bá ń pè tó bá fẹ́ kírun ni yóò di wàhálà fàṣìkò oúnjẹ rẹ sásìkò tó kírun kó lọ fẹ́ lọ jẹun kó o sì kírun ẹ kó máa bọ̀ alé bí dírẹ́fà ọ̀bà dúró sọ pé ọ̀fẹ́ su ọ̀fẹ́ tọ́ ṣé yóò lé ọkọ ní nígbà tó bá wọ tọ́lẹ́tì tó ṣàlùwàlá tó sì bọ́ kéde tó kírun àbí yóò dùn tó bá lọ yóò sọ pé ó yàgbẹ́ sínú bọ́ọ̀sì kọ́. ọ̀ya ìyẹn àfa. jazakumullahu khairan oníbèrè béèrè wù pé. oníbèrè béèrè wù pé. ìbéèrè ìyẹn ọlọ́run gba ẹ̀rùn àbí kò gba ẹ̀rùn ọwọ́ ọlọ́run ló wà so àwọn onímọ̀ sọ pé alqabul àbí asihatu asihatu akhassu min alqabul kí nǹkan lálàáfíà ìrun lálàáfíà àbí ìbádà lálàáfíà so yẹ kò kẹnu tó alqabul àbí alqabul so ọkọ kẹnu ju kí ìrun lálàáfíà lọ tí ìrun bá lálàáfíà tọ́ba ọlọ́run bá dáná ni ọ gbà tí ọba kò ní gbà ṣùgbọ́n kí n ò ṣe nǹkan bí a ṣe ní kí n ò ṣe iná ni máa túmọ̀ sí pé nǹkan lálàáfíà ìdájọ́ rẹ̀ wọ́n ti sọ fún wa o ìgbà tí wọ́n sọ pé kò lálàáfíà ìtumọ̀ rẹ̀ náà ni pé èyàn ò tún kí tí ìrun bá sọ pé èyàn máa yẹ irun èyàn ò wọ́n tó bá tẹ̀wọ̀n lẹ́mìíyàn pé irú irun mélòó ni o kí wọ́n má jọ kọ́kàrán láyà kó tún kí ni ọlọ́run ọgbà kọ̀gbà ọlọ́run ọba ló wà èyí tá a kí tọ́ba bá bí sẹ́ra sí ni ká ṣe mu gan tí wọ́n ń pè ní as-sahih so ọba ọlọ́run ọba ni kò gbà ọlọ́run ni ọgbà kọ́lọ́n kọ́ dọ̀ tọ́lọ́ wọn fún wa ṣe ní ìbádà bí ẹ̀ ṣe jẹ́ nu. Jazakumullahu khairan. sheikh wa mo ní ẹ̀dákun mo ní ọ̀rọ̀ kàṣà nípa tí wọ́n sọ nípa pé ọ̀rọ̀ Imam Shawkani rahimahullah bíi lẹ́yìn ọ̀tọ̀ wọ́n dà pé bóyá àwọn Malikiya rahimahullah àwọn mìíràn wọ́n di pé tí wọ́n bá ti wọ̀ lóyàn tí a bá ti ń rí ìlú tó bá fi wọ̀lú yàn báyìí kò lè ṣe kọ́sùrù mọ́ kò ṣe jámù mọ́ látàrí pé ìrìn àjò tí a ń pè ní àjò ni pé kí wọ́n jáde kó lẹ́yìn ìlú yàn so tí a bá ti wọ́n nílùú yàn padà pé ìrìn àjò ti ṣe kíni ó ti parí nù ìgbà tó jẹ́ pé ìrìn àjò yìí sì rè iná ẹbẹ̀ wọn lọ ìdájọ́ mọ́ tára pé máa ń fa wàhálà tí ó bá ti sí yìí mọ́ so ní túmọ̀ sí pé ìdẹ̀kùtà ní ká ṣe èèyàn lè ṣe mọ́nà ìrìn àjò ṣeré yantahi bidukhul al-insan bidukhul musafir baladahu tó bá ti wọ̀lú ẹ̀ kéṣe dáadáa pé kó wọnú ilé rẹ̀ gangan àbí wọ́n ti ń gbé kó tó dé pé parí ìrìn àjò tí àwọn bá ti wọ̀lú wọn ni pé lágbá ti wọ̀lú padà ní tí wọ́n wí náà nù wọn ò ní sọ pé sí ìwọ̀n arìn àjò látara bí wọ́n ti kó ní ìdájọ́ ẹni tí ń sìn àjò nígbà tó ti kó ní ìdájọ́ ẹni tí ń sìn àjò kò lè ṣe rókṣọ̀ mọ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn onímọ̀ kan wí tó yẹ pé ó sì ní tí mo jọ́ máa kéwòn yìí tẹ́rí ẹ̀wọ̀n mọ́ rí pé ó lágbá tó sì tó wà rọ́jò lọ́dọ̀ mi ọlọ́run balaba tó ní mà. Jazakumullahu khairan. Ìbéèrè tí ọkàn tí ẹ fẹ́ béèrè ní ìsinmi ọ̀ma o Naam. àwọn Sheikh Abdul Mu'min Onisin àwọn ni wọ́n dáhùn rẹ̀ dókítọ̀ Naam. tó bá wá dáhùn rẹ̀ tán wọ́n ti náwó kó àwọn tó ní àfikún wọ́n wà àfikún ṣe rí ọ̀rọ̀ wá wípé àwọn ìbéèrè pọ̀ gan àwọn sì ń retí kẹ́ ẹ mẹ́nu bà àwọn ìbéèrè àwọn wọ́n ní títí dìsìn wọ́n ní a ò tí ì mẹ́nu bà tabade wojú aago kan ó ti kù 20 ìṣẹ́jú torí náà ní tó bá dáhùn béèrè nísìn ṣókí bóyá ká sọ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ká má sọ ìyapa púpọ̀ kákan rọra sọ pé ọlọ́run lọ́mọ tó hàn o ara àwọn kan tó sọ báyìí ara àwọn kan tó sọ báyìí ní ṣókí àmọ́ èyí tí jùmùhúrù èyí tó tẹ̀wọ̀n jù ní pé báyìí ṣé láwọn tó jókòó gbogbo yìí táwọn fẹ́ gbọ́ nù tẹ́lẹ̀ tábà dasọ́ sí ẹlòmíì ọ̀padà gbọ́n kankan yìí mọ́ òdodo ni o so ọjọ́ bó ṣe jẹ́ o torí ẹlòmíì títí di sìn àwọn míì tá a ti dáhùn yẹn kò gbọ́ yé mọ́. Naam. Jazakumullahu khairan. Láti ilẹ̀ Haúsá ni wọ́n ti pè ní ìsìn wọ́n ní ká kí ẹ̀yin àfa wa wọ́n ní ìbéèrè alákọ̀ọ́kọ́ táwọn ní wọn náà ni wípé èèyàn jẹ́ àjòjì níbìkan wọ́n ní láàárọ̀ iná lọ ṣẹlẹ̀ báwọn wá dénú mọ́sálásí ó dá wọn lójú pé wọn ò pèrún
àwọn kan kírun wọ́n ní sí àwọn nírun ìbéèrè alákọ̀ọ́kọ́ nù. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní èèyàn wá ẹnìkan lọlé ìgbà tí èèyàn wà wo agbègbè rẹ̀ èèyàn ò rí mọ́sálásí kankan ṣùgbọ́n inú ilé ẹni náà àwòrán pọ̀ níbẹ̀ wọ́n ní fọ́tò ọ̀pọ̀ nínú ilé ẹni náà wọ́n ní bò ní àwọn ṣe lè ṣe. ìbéèrè tó parí rẹ̀ wọ́n ní èèyàn kó kúrò níbì kan bóyá lọ skul wọ́n ní distance mélòó mítà mélòó ni èèyàn ò fi máa dírun kù tíyàn bá kúrò ní ibì kan. nà ń sókè ẹni tí ó wọ mọ́sálásí tí wọn ò pẹ̀rún mọ́sálásí tó fi kírun bẹ́ẹ̀ ó ní irun tó kí ní sókè nù èèyàn wọ mọ́sálásí wọn ò pẹ̀rún bẹ́ẹ̀ kọ́dà ká ní àwọn ìmáàmù mọ́sálásí dàdá ni ó pẹ̀rún ìmáàmù sì dé olùbọ́yà wọn tètè pẹ̀rún ní ó sì ní wọ́n yẹ sí kọ́mọ̀ wọ́n sì kírun wọ́n ní irun kò so mọ́ra wọn wallahu alam. ẹni tó wáyàn lọlé tó dénúlé rẹ̀ tó bá gbogbo fọ́tò tí ó fi kọ́lé àbí kò yé nísìn yóò sọ fún tọ̀ nípa òun fẹ́ wábi tó wọn ti kírun kò ní sáláì má rí ibi àyè tí ó ti kírun fún un láti má kọ́dà bó ṣe faranda alẹ́ rẹ̀ kọ́ wá tẹ̀ fún kó kírun ní ibẹ̀. ẹlẹ́kẹta òun ni distance. títẹ̀ ń bá tráfù àbí gbà tí ó tó dírun papọ̀ tí ó tó máa dírun kù gẹ́gẹ́ báwọn chairman ṣe wá sí sọ pé ká má wọnú khilafu lórí eléyìí ni khilafu eléyìí ni ìyapa àwọn ti ẹ̀pọ̀ rẹpẹtẹ àmẹ́yìí tèmi mú nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ òun náà lèyí tó súnmọ́ àwọn èyí táwọn Sheikh Ajia sọ kẹ́yìn nísìn òun ni pé téèyàn bá ti ń travel tí wọ́n bá pè ọ́ nísìn pé ibo lọ wà àbí tẹ́nìkan bá pàdé wọn ni wọ́n pàdé àwọn alájì wọ́n ti ń travel kéèyàn bẹ̀rẹ̀ sí dírun kù ń gbà ní sẹ́mi pé lábẹ́ yìí ṣe èmi ò lè fi Èkó yìí ṣàpèjúwe àmọ́ àwọn tá à ń gbé Èkó á ti mọ̀ àmọ́ lọ́dọ̀ tiwa nísìn àwọn tá a bá mọ̀ lọ́rin tá a bá ti kó ní lọ́rin tá a bá fi ń dé bí irú ẹ̀yẹ ń kọrin lápèjúwe tá a bá ti bọ́ sẹ́sírẹ́sì báyìí ẹni ọba ti wá ó ní Alhaji eléyìírín àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ́ bá ti bọ́ sí Alhaji eléyìírín tẹ́ bá ti pàdé wọn ní Alhaji tẹ́ ń padà sí Ìbàdàn rèé kò sí ti gbogbo èyí ó wí nù bó ṣe rí nù ibi tá a bá rí pé ẹnì yìí ti kúrò nínú ìlú ó ti di onírìn àjò èèyàn ti fi àti mọ àwọn tí wọ́n ń ka mẹ́ẹ̀lì àwọn àfa sọ fún wọn pé mẹ́ẹ̀lì tẹ́ ń kà yìí iṣẹ́ ni pé ànábìrin tó gbìnrín báyìí ìgbà tó wá dé báyìí ní tó wá ń dírun kù wọ́n ní iṣẹ́ nu ehtimal possibility sì máa bá iṣẹ́ ó fẹ́ pé tá ànábì bá rìn jù báyẹn lọ kò ní tì máa ṣe kíni náà kò ní tì máa dírun kù ni wọ́n fi ní iye mẹ́ẹ̀lì kan tabari mẹ́ẹ̀lì látòmọ́dé wọn ní àwọn tó lọ mọ́sí àwẹ̀ wọn ní ọ̀rọ̀ wọn kò rinlẹ̀ tó bẹ́ẹ̀ torí bá ànábì bá rìn jù báyẹn lọ náà ó lè má ti dí kíni kù ìrìn kù àmọ́ àwọn tí wọ́n sọ pé níbo lọ wà yìí wọ́n ti wà lónìí ní àjò mo ti kú òní ara alẹ́ wallahu alam ọ̀rọ̀ tí wọ́n ẹni ká máa fi wọ̀n kọ́lọ́nkọ́sán alẹ́ sàn ara ẹ dákun nípa ti ọ̀rọ̀ tó ní ajẹ̀rún ọlọ́run kó bá wa sa àwọn engineer nursery lẹ́sàn dáadáa ní tí mo fẹ́ torí ẹ̀ gba máìkì ni lọ́lọ́run wa ní kẹ́ ẹ béèrè yẹn ẹ dákun ẹ̀yin jàmáà wa tí a wà ń yà yín àtàwọn tá à ń wò wá gẹ́gẹ́ mẹ́yìn ń sọ fún wa pé ajẹ̀rún ẹ dákun ẹ má jẹ́ ó dàrú máa lójú o ìrun jíjẹ tí wọ́n ń sọ yìí òun làwọn Dr. Siraj wọ́n sọ fún wa pé tọ́ba ní sábà bí tíṣẹ̀ rí àfaramọ́ ni o èyí tí o bá ní sábà bí tíṣẹ̀ rí àfaramọ́ ìwọ náà dájọ́ rẹ̀ fúnra rẹ̀ pé irun tó kí ni ọba dálì kíámọ̀ èyí tó súnmọ́ ni kí wọ́n bá ná àkáǹtì ẹ̀ o Ànábì sàlá ó sì sọ àwọn nǹkan tá a lè pé ó yá sàrún yìí padà ní sábàbí kódà tráfù yìí sára sábàbí travel kìí sara sábà wípé alájà ẹ dákun ẹ bá ń gbàgé kí n wá kírun náà nìsín padà rí àyè látàlásàrì kí n travel èèyàn ṣera rẹ̀ ni o kí ọ má fi ṣera rẹ̀ náà fi ní àáṣèdẹ̀kùn fún ọ tí ò fi ní bọ́ mọ́ ọ lọ́wọ́ tó bá di àsìkò àyílà láago kan lápèjúwe káyílà rẹ̀ méjì àlásàrì rẹ̀ kí nígbà rẹ̀ náà ní méjì máa wá travel lọ ẹ dákun ẹ̀dẹ̀kùn olókùn lẹ́yìn eléyìí ni mà tó bá sì di magrubi lọ́ba wọlé kí magrubi rẹ mẹ́ta o tún kí ìsáyì rẹ ìmílẹ̀ kó o kí ọmọ tún bá ní àjò rẹ lọ èèyàn wá tráfù ọwá délé ọwá ń sọ pé ò tí ì ká yìí láti àlásàrì ọwá ni wọ́n sì mọ́ bọ́ bomi ọwá lọ ń san kọ̀dọ́wù ìrun aláìní kan ṣe nù o ká gbọ́n táwọn àfa ń sọ yé sábà bí tá a nẹ́bí wí ni pé èèyàn sùn
ọwọ́ àtàjì pé ìmọ̀ pásítọ̀ òun ti lọ ní wọ́n ń san gbèsè àbọ̀kọ́lọ̀ nǹkan ni ó gbàgbé tí èsè ìgbàgbé aláìní kan ṣe wọ́n ń pèrún òtún ṣiṣẹ́ lọ wọ́n ń pèrún lọ ẹ̀tún tayò wọ́n ń pèrún lọ ẹ̀ ń ṣe mítìnì ọwọ́ ayámọ́gbì wa wọlé òun wo bọ́ọ̀lù ọwọ́ ní ebi ní alẹ́ sánà ìrun aláìní kan ṣe nù o àfa àkàtì ń sọ pé bọ́yọ́ lọ́wọ́ ọgbà àbí ọgbà kọ́ ni wọ́n ń sọ̀rọ̀ lélẹ́rí o àmì ìtọ́ba ní sábà bíi tíṣẹ̀ rí àwí tí wọ́n ń san ni wọ́n wí o kọ́lọ́n kọ́ sàmọ́ná wa. jazakumullahu khairan.